bàbá sì ti débi iṣẹ́ báyìí ṣíṣe là á ṣe. nínú ìwé ìròyìn leadership ní ìròyìn eléyìí ló ti jáde wá o. ilé ẹjọ́ ni wọ́n ti dá ẹjọ́ kan o wípé bá a bá mú ọ̀pọ̀lọ́ bí ò bá jọ kọ̀ǹkọ̀ á jù ú lẹ̀ ni o. wọ́n ti pa á láṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé kí wọ́n san 300 mílíọ̀nù ó tún lé ọwọ́ 10 náírà fún adájọ́ kan tí wọ́n tì mọ́ àtìmọ́lé. ìwé ìròyìn leadership ló lìdí ẹ̀ jáde. àjọ INEC ní ẹ ti sọ̀rọ̀ jáde báyìí wípé nínú ẹgbẹ́ òṣèlú PDP táwọn dámọ̀ ẹgbẹ́ òṣèlú igun ti Wike òun náà ni àwọn dámọ̀ ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn leadership náà ni mo wà tí mo rí ìròyìn ọwọ́ mi yìí o. àwọn àjọ tó ń yá àwọn ènìyàn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní púpọ̀ ẹ̀yin ọkùnrin ọmọ orílẹ̀-èdè yìí kí ló ń ṣe yín gan-an. ẹ yáwó tán ẹ máa lọ fi fẹ́ ìyàwó kejì. kí lẹ fẹ́ gbà gan-an. ìwé ìròyìn leadership ló lìdí ẹ̀ jáde. tó bá dunni ní pọ̀ lọ́la ẹni. kí ló dé tẹ̀ fi ń fẹ́ ìyàwó kejì. ìyàwó méjì ò dáa ìyàwó méjì ló dáa. kí lọ́lọ́wọ́n bá sọ nípa rẹ̀ súnmọ́ bí ẹ̀ wá gbọ́. ó ti dáa. nínú ìwé ìròyìn Nigerian Tribune òun náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ó ti sọ̀rọ̀ bàbá ní àwa ò ní sọwọ́lẹ̀ fún àwọn agbésùnmọ̀mí ó fi dá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lójú pé ìgbà díẹ̀ náà ló kù apá àwọn ó ká àwọn agbésùnmọ̀mí yìí. ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o. iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi gbòòrò òfin gbé àwọn afurasí tí wọ́n jí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ kan gbé ní ìpínlẹ̀ Ondo. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ìròyìn eléyìí ló sọ wípé ṣọ́ra fóbìnrin o Olúwa wà pẹ̀lú ẹ. àmín. àákùn kan rèé níbi tí ó ti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ arábìnrin àfẹ́sọ́nà rẹ̀ ó sì lẹ̀ mọ́lẹ̀ nítorí pé kíni ó sọ pé will you marry me ìyẹn sọ pé ṣé nǹkan ò mọ sórí ẹ inú bá bí ọgbà fóònù rẹ o ọ lẹ̀ mọ́lẹ̀. ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí tó fẹjú kẹ́kẹ́kẹ́. níbo là ń báyé lọ gbogbo ọmọ ènìyàn níbo la fẹ́ bá ayé ọ̀hún já. owó kọ́lọ́run má jẹ́ kí owó kówó ilé ayé o. iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba mú arákùnrin kan ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú agbárí ènìyàn 4 lọ́wọ́ rẹ̀. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo wà níbẹ̀ ni iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ní a ti fọ̀rọ̀ léde tí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé àwọn ó sọ̀rọ̀ látàrí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà eléyìí tí wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà. ọ̀rọ̀ rèé in tó ṣẹlẹ̀ tí wọ́n fi wá òun náà lélẹ́yìí o. ìwúnú ìwé ìròyìn Nigerian Tribune òun náà láàsì ti kà á. ẹni tí yóò kú sójú ogun irú wọn kì í ròyìn ogun. ṣe bí Ọlọ́run nìkan ló lè yọni nínú làásìgbò àti ìdánwò. àwọn tó rí kó yọ tí wọ́n mórí bọ́ níbi ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé láti ọwọ́ àwọn báńdíìtì wọ́n sọ̀rọ̀ wọ́n ń sunkún bíi tótó wípé àwọn jẹ kísàníyà lọ́wọ́ àwọn báńdíìtì bí wọ́n ṣe lu àwọn nílùú bàrà. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló wà. Akínyẹmí Ọ̀ságè àti àwọn míì òun náà ni ẹ mọ̀ ti sọ̀rọ̀ tí wọ́n kọrin reki olórí ológun nígbà kan rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Muritala Muhammed tí wọ́n ní ipa rẹ̀ tó kó lórílẹ̀‐èdè Nàìjíríà kò lè ṣe é gbàgbé o lẹ́yìn 50 ọdún eléyìí tí wọ́n ti ṣekú pa Muritala Muhammed. àwọn èèyàn lẹ́ẹ̀kan láwùjọ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ń ṣe ìrántí ẹ̀. ìwé ìròyìn The Nation òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch náà ni mo ṣì wà tí mo rí ìròyìn títí ọwọ́ mi yìí. àwọn ajínigbé tí wọ́n jí kábíyèsí kan gbé ní ìpínlẹ̀ Kwara wọ́n gba mílíọ̀nù 12 náírà power bank 2 kí wọ́n tó tú orí adé ọ̀hún kalẹ̀. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ òun náà ni ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ló ní ẹ wo téèyàn bá sọ pé irú àwọn obìnrin tó yẹ kéèyàn máa ṣàpọ́nlé fún ìyàwó orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu obìnrin alápọ̀nlé ni. ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ́. àyà mi jà ìgbà tó ní ìyàwó orílẹ̀-èdè Nàìjíríà. ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. ṣé ìyàwó orílẹ̀-èdè Nàìjíríà náà wà kọ́. ìyá gbogbo wa. wọ́n bá sọ pé ìyàwó orílẹ̀-èdè Nàìjíríà pé ìyàwó gbogbo Nàìjíríà. ìyàwó gbogbo Nàìjíríà nù ìyá gbogbo Nàìjíríà. ìyá gbogbo Nàìjíríà. àti ìyàwó náà
màmá náà mọ̀ pé ìgbà tí wọ́n ṣe àwọn women's day wọ́n sọ pé ká máa tọ́jú gbogbo ẹ̀yin ìyàwó. oko èyí jẹ́ ti bàbá tọmọ tó mú kọ́mọ làálàá. o tún rí sọ o ìyá gbogbo Nàìjíríà torí ẹ̀yin Yorùbá tẹ́ fi kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí yẹn lọ èèyàn máa wò yín ràn báyìí ni ó dà ìyá gbogbo Nàìjíríà. ọba níyàwó gbogbo ìlú nísìnyí kí kọkùnrin kan wọ́n ní wòós mama mama wo bí kó lọ ṣe wò sí mama kọkùnrin tó bá tó bẹ́ẹ̀ náà lọ ṣe wò sí mama ẹbí yóò sì ríṣẹ́ rẹ̀. kí ni ó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kí ni ó ṣẹlẹ̀. ní tí ó ṣẹlẹ̀ ẹ̀yàn ẹbí wọn náà ló sọ pé ní tó bá togun dé ní máa ń ròyìn ogun yóò lọ náà. kó ṣe wò ó sí màmá. ní tó bá bọ̀ yóò wá sọ fáwọn àtà àti ìdìbẹ̀. ó ti da àwọn ọkùnrin rẹ mọ̀ láyà ó ní àkíní kí ni ọkùnrin ní mí náà. sọ orí ibi tán ti láyà arú àyàbá wọn ilẹ̀ aláwọ̀ funfun ni bẹ́ẹ̀ bá láyà káyà ń bí. inú nǹkan dùn jẹ́ òní ló sọ ọkọ̀ ajá rẹ̀ lórúkọ ààrẹ orílẹ̀-èdè nígbà kan rí òun àtọ́jà rẹ̀ wọ́n jọ dé prison. kò ní dé. Nàìjíríà mọ̀ ni. nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ló ti jáde wá o iléeṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni ọ̀gá àgbà pátápátá iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí ni wọ́n ti fi àwọn abẹ́nú ìmọ̀ lẹ́nu ètò ààbò àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n fi ṣọwọ́ sí ìlú Kayama lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù èyí tó wáyé lọ́wọ́ àwọn báńdíìtì. ìwé ìròyìn Vanguard ló fà á jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo wà níbẹ̀ ni àwọn igun kan nínú ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ̀rọ̀ wípé ẹ wò ó níṣe làwa fẹ́ kí wọ́n lo ìlànà ìgbàlódé tí wọ́n bá fẹ́ ṣe ètò ìdìbò tí wọ́n bá sì fẹ́ kàbò lọ́dún 2027. ìwé ìròyìn Vanguard olùkọ́ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn yìí ló ti jáde wá o ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe ìpàdé papọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìgbà tí ìkọlù àwọn báńdíìtì tó wáyé ní ìlú Kayama. ìwé ìròyìn The Nation ló dì í jáde. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo tún padà sí níbẹ̀ ni ẹni tí ó jẹ́ aṣíwájú fún ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè wa Nàìjíríà Yelwada òun náà ló ti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀‐èdè yìí látàrí ìpàdé gbogbogbò eléyìí tí ó wáyé ní ẹnu lọ́lọ́ yìí. ìwé ìròyìn Nigerian Tribune ló kọ. tó àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wa ṣètì gbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé à ń kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa níbi yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí a mọ rírì yín o bẹ́ẹ̀ ni a mọ pàtàkì yín inú wa sì ń dùn sí yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa mo ní ìgbàgbọ́ àti ìdánilójú wípé inú ẹ̀yin náà yóò máa dùn sí wa bí ẹ ṣe ń gbọ́ wa tí a sì ń mú ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn wá sí etí ìgbọ́ yín láti má jẹ́ kí etí yín kó di náà ni iṣẹ́ tiwa lélẹ́yìí láti máa mú ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn wá sí etí ìgbọ́ yín bẹ́ẹ̀ iṣẹ́ tiyín ni kẹ́ ẹ máa gbọ́ wa kẹ́ ẹ sì máa gbé ìkéde àti ìpolówó ọjà yín wá sọ́dọ̀ wa níbí yìí ká lè jọ fi ọwọ́ wẹwọ́ torí pé ká fọwọ́ wẹwọ́ ní ọwọ́ fi mọ́ ká fọ̀tún wẹ òsì ká fọ òsì wẹ ọ̀tún ọwọ́ ọ̀hún yóò bá mọ́ dákedáke ẹ kú ọmọ ṣe ẹ̀yin olólùfẹ́ ìkànnì wa níbí à ń kí yín bẹ́ẹ̀ ni a gbé fún yín gbòòsì ìgbòsà kùdùsì yín rèé bí ẹ ṣe ń gbọ́ wa lọ́tún wọ́n ti rìsíìfù ẹ̀ wọ́n tún rìsíìfù ẹ̀ pẹ̀lú ọwọ́ ìlẹ̀kẹ̀ ó ti dà bẹ́ẹ̀ tó sólò lẹ̀kẹ̀ kí ló yín. sólò lẹ̀kẹ̀ ni. lẹ̀kẹ̀ irú ẹ báyìí oríṣiríṣi lẹ̀kẹ̀ ló mọ bó ṣe mọ lẹ̀kẹ̀ òkè ó tún mọ lẹ̀kẹ̀ ìsàlẹ̀ ó tún mọ lẹ̀kẹ̀ ọrùn ó tún mọ lẹ̀kẹ̀ ọwọ́. tọwọ́ nìkan mo mọ̀ sórí gbogbo nǹkan wọn à lè yọ kúrò lọ́rọ̀ rẹ Ọlọ́run kù ṣàánú ẹ. kí ló rí. gbogbo àwọn nǹkan lẹ̀kẹ̀ ìsàlẹ̀. ọwọ́ mi rèé òun ni èwo ni tèmi ìwọ ní gbogbo ẹ ló ń tú. ilẹ̀kẹ̀ oyè ya súlẹ̀ ni. ó túlétúlé fọwọ́ bò kú lójú ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ kú ojúmọ́ ẹ̀yin ènìyàn wa ìkànnì alàlújálẹ̀ ń gbọ́ lọ́wọ́ ìkànnì kọkàndínláàádọ́rùn-ún pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kan pọ̀n ìlú òkè ò látakàn mọ́lẹ̀ sí lálé tepántepá sí bí ẹni akàn lérè bí ẹni afèrè kan tá a ti ń dún tá a ti ń kùn tá a ti ń dún yunmuyunmu ṣe ti gbogbo ọmọ ẹ̀dá ayé à ń kí yín o wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa láàárọ̀ yìí ká má dé nà pẹnu òní yóò sàn wá sówó yóò sàn wá sọmọ òní ọjọ́ ẹtì láṣẹ Ìdùmarè àbá àwọn ẹni bí yóò máa já sí ẹtì lórí ayé wa ni o láṣẹ Ọlọ́run aláwòrábí abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́
lórúkọ mi lórúkọ ẹnìkejì. ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí bá ń fẹ́ dé akínyìn káàbọ̀ sórí akọ̀tun ètò àjímúná ròyìn fún títí àárọ̀ yìí gẹ́gẹ́ bí a ti ṣe pọ̀wé rẹ̀ bí ó ṣe láì dára dúró ọ̀làǹrẹ̀wájú Álímì ló kọ́ mi ò ẹ̀ lẹ́m̀bẹ̀wò ẹ kú kalẹ̀. tó ẹ kú kalẹ̀ káwọn náà ìròyìn ọ̀hún ká máa tu ní ìpele báyìí bí aṣọ ọ̀yẹ̀lẹ̀ nítorí wípé tá a bá ti débi iṣẹ́ ṣíṣe làáṣe ikán kì í tijú àmọ́lé bẹ́ẹ̀ ni ìran ìrùn wọn kì í tijú àmàgìyàn alápàǹdẹ̀dẹ̀ tẹ̀ríhun wọn kì í tijú àmọ́ ògiri ní ìta gbangba ẹ sì rí aláǹtakùn kì í tijú láti tàwú ó lè tàwú lójú òfurufú jágàdo nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn yìí ti jáde wá bẹ́ẹ̀ ni leadership gan òun náà tún lídìí ẹ̀ pẹ̀lú ilé ẹjọ́ kan ni wọ́n ti pa á láṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé kí wọ́n san 300 mílíọ̀nù ó tún lé ọwọ́ mẹ́wàá náírà fún adájọ́ kan o fún agbẹjọ́rò kan inú mi àgò èyí tí wọ́n fi páńpẹ́ ọba mú tí wọ́n sì ti agbẹjọ́rò ọ̀hún tí wọ́n tì í mọ́ gbàgà ilé ẹjọ́ kan tó fi ìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Delta ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ fún àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà wípé pẹ̀lú bí wọ́n ṣe fi páńpẹ́ ọba mú agbẹjọ́rò kan tí wọ́n sì tún ṣe rìbárìbo èyí tí wọ́n tì í lọ́pọ̀pọ̀ tí wọ́n fi ọwọ́ gba nípàkọ́ ti débi wípé ọ̀rọ̀ ọ̀hún ó padà láàyè o ìdírè o tí agbẹjọ́rò yìí tóun náà tó fi mú orílẹ̀ ilé ẹjọ́ tí ọ̀rọ̀ ọ̀hún tó sì de ẹjọ́ rèé ọ̀rọ̀ rèé tí wọ́n fi ń fa ọjọ́ ọ̀hún lọ sọ́tún fa ẹjọ́ ọ̀hún lọ sósì gẹ́gẹ́ bí adájọ́ E.O. Ọ̀dẹ́bàlà òun ni ó gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ tó sì sọ wípé pẹ̀lú ìgbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá gbé láti fi ọwọ́ taari ìpàkọ́ agbẹjọ́rò ọ̀hún wọ́n sọ wípé ó lòdì sí òfin àti wípé fífi páńpẹ́ ọba mú arákùnrin náà òun ni kò bá òfin mu nítorí wípé wọ́n tẹ òfin lójúmọ́lẹ̀ fún ìdí èyí 300 mílíọ̀nù náírà ni wọ́n gbọ́dọ̀ san fún agbẹjọ́rò ọ̀hún gẹ́gẹ́ bí owó gbà má bínú ìròyìn leadership ó jábọ̀ báyìí wípé láàrin ọjọ́ 29 oṣù kẹsàn-án sí 30 oṣù kẹsàn-án ọdún 2025 tá a lù kọjá lọ ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ni wọ́n taṣe àgẹ̀rẹ̀ láti dá ẹ̀ṣẹ̀ yìí o fún ìdí èyí ìgbésẹ̀ tí wọ́n gbé yìí ó lòdì sí òfin lábẹ́ òfin tí ìpínlẹ̀ náà tó ń lò fún ìdí èyí kí wọ́n san owó gbà má bínú 300 mílíọ̀nù náírà kí wọ́n san fún agbẹjọ́rò náà ìwé ìròyìn leadership ló lìdí ẹ̀ jáde ẹlọ́mùkẹyẹ ò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà níbi tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti fi ń dá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lójú wípé àwọn ò ní lè sọwọ́lẹ̀ fún àwọn agbésùnmọ̀mí ò níṣe ni àwọn ò borí wọn ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu náà wọ́n mọ̀ tún ti sọ̀rọ̀ jáde tí wọ́n ti sọ̀rọ̀ ìdánilójú yìí wípé láìpẹ́ láì jìnnà jọjọ àwọn ò jáwé olúborí o níwájú àwọn agbésùnmọ̀mí eléyìí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn di kànáńjẹ́gbọ́n láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ orílẹ̀-èdè yìí náà ló ṣe àpéjúwe ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Káyàmá eléyìí tí ó wà ní ìpínlẹ̀ Kwara eléyìí tí àwọn ènìyàn tí wọ́n ti sọ ẹ̀mí nù ní bẹ́ẹ̀rẹ̀bẹ́ níbẹ̀ òun náà làárẹ̀ ti sọ̀rọ̀ ààrẹ jẹ́ ó di mímọ̀ wípé gbogbo tí àwọn agbésùnmọ̀mí yìí tí wọ́n fẹ́ gbogbo ẹ̀kọ́ ni àwọn ó ṣe ò nínú ọ̀rọ̀ eléyìí tí ààrẹ sọ náà làárẹ̀ ti jẹ́ ó di mímọ̀ wípé òun ti ṣèpàdé papọ̀ pẹ̀lú ẹni tí ó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè bẹ̀rùn tí ààrẹ sì sọ̀rọ̀ tó sì ń jẹ́ ó di mímọ̀ wípé tí èyí bá ṣe ọ̀lẹ àbí ìwà òjò òun náà ni wà eléyìí táwọn agbésùnmọ̀mí yìí tí wọ́n wù nítorí pé àwọn tí wọ́n lọ kọlù kìí ṣe àwọn tó jẹ́ pé wọ́n ní nǹkan kan tí wọ́n lè fi kojú wọn nítorí pé àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n ta kọ́sọ́ sí gbòòrò ayé wípé wọ́n ń béèrè wípé báyìí lẹ gbúdọ̀ ṣe lè ṣe ẹ̀sìn tọ̀dọ̀ tiyín láì ṣe pé wọ́n yìí ṣe ẹlẹ́sìn kan náà wọ́n lẹ́lẹ́sìn kan náà ni wọ́n ṣùgbọ́n lágbègbè ibẹ̀ wọn ò gba ṣẹ̀ríà wọn ò gbà láàyè wọ́n nídìí rẹ̀ rèé tí wọ́n fi sọ pé wọ́n lọ ṣèkọlù sí wọn wọ́n ní tí ẹ bá wá ṣe òjò náà ni wọ́n ní gbogbo eléyìí tán gbé nígbésẹ̀ yìí tó yẹ kí wọ́n gbé nítorí gbàgọ̀jẹ̀ òun náà lè fi wá sọ di pé ká máa gbẹ̀mí àwọn èèyàn
lánàá òde yìí òun náà ni ààrẹ ti wá pa á láṣẹ wípé ẹ wo àwọn ọmọ ológun eléyìí tí wojú wọn ò rẹ́rìn rárá kí wọ́n máa lọ sí agbègbè ibẹ̀hùn kí wọ́n lọ dúró korì wọ́n ní ẹni tí ọ̀fọ́n kankan tó bá fèrùnà gbá kí wọ́n ni o nínú ọ̀rọ̀ eléyìí tá ààrẹ sọ ààrẹ ti ní ìgbésẹ̀ ó ti wá ń wáyé báyìí láti jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n máa wà nínú ìgbáyégbádùn nítorí pé ìpànìyàn lónìí ìpànìyàn lọ́la yìí ó ti wá ń di tó jẹ́ kí àwọn ó múra lé o wọ́n ní agbègbè bẹun ní tó yanilẹ́nu jọjọ náà ni pé àwọn tí wọ́n wá béèrè wípé ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí wọ́n mọ̀ pé lágbègbè bẹun o mùsùlùmí nìkan bára kún òun náà ló kún ibẹ̀ kí aláàdé tẹ̀tún wá ń sọ pé wọn ò ṣe ṣẹ̀ríà wọn ò ṣe ṣẹ̀ríà wọn ní gbogbo eléyìí òun náà ló yẹ kó jẹ rodò kó lọ rèé mú mi o wọn ní tó bá tó àákò àwọn tí wọ́n hùwà yìí ọwọ́ tẹ̀ wọ́n tí wọ́n sì fi mú kàtà òfin ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn yìí ti jáde wá lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù èyí tó wáyé ní ìpínlẹ̀ Kwara ní ìlú Kayama ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti pa láṣẹ báyìí wípé kí àwọn abẹ́nú ìmọ̀ àwọn tí orí wọn pé bí orí aṣarun nínú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n lọ sí ìlú Kayama báyìí láti máa lọ ṣe iṣẹ́ ìwádìí lójú náà láti fi páńpẹ́ ọba mọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò olubi tí pọnmọ reléèwẹ̀ tí wọ́n ṣe ìkọlù sí àwọn ènìyàn tí wọ́n sì rán wọn lọ sí ọ̀run àjàǹtẹ̀ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí ló ti pa láṣẹ ní wàràǹṣeṣà wípé kí àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n ó tààdì báyìí o kí wọ́n sì tètè kẹ́rù káàsà wọn lọ sí ìlú Kayama níbi tí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó ti wáyé tí àwọn báńdíìtì tí wọ́n ṣọṣẹ́ wọn ní ọjọ́ kẹta oṣù kejì ọdún 2026 tí a wà yìí lágbègbè náà débi wípé àwọn ènìyàn tó àrùndínlọ́gọ́rin ènìyàn ni ó tẹrígbàsọ ní ìfọ̀nàfọ̀nṣu gẹ́gẹ́ bó ṣe wà nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi léde ACP Benjamin Hundeyin òun ni ó fi ọ̀rọ̀ náà léde tó sì ṣàlàyé nínú ìwé ìròyìn ní Vanguard wípé ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí ó bá àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìkọlù láti ọwọ́ àwọn báńdíìtì ó bá wọn kẹ́dùn o bẹ́ẹ̀ ni ó sì fi bí ọ̀rọ̀ náà bó ṣe fọwọ́ bà lẹ́mìí ó fi hàn ṣùgbọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ ó tún ti ké sí gbogbo àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá àwọn abẹ́nú ìmọ̀ àwọn ọ̀jìmì nínú káfí múfílẹ̀ káfí sọ́nimú ó ti rán wọn lọ sí agbègbè náà láti fi páńpẹ́ ọba àti gbòòrò òfin láti fi gbó gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún tó ṣẹlẹ̀ ní ìlú Kayama nínú ọ̀rọ̀ AGP Ẹgbẹ́tókun ó jẹ́ kó di mímọ̀ wípé ojúṣe ìjọba àti iléeṣẹ́ ọlọ́pàá ni láti ṣàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú bẹ́ẹ̀ ó wá ń fi ọkàn àwọn ènìyàn balẹ̀ lágbègbè náà wípé gbogbo àwọn báńdíìtì yìí ni wọ́n lu gbòòrò òfin tí àwọn yóò sì fi gbòòrò òfin gbé wọn kí wọ́n fọkàn balẹ̀ ìwé ìròyìn Vanguard ló fà á ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà látàrí bí ọdún àwẹ̀ bó ṣe ń súnmọ́ wa táwa náà ń súnmọ́ ó náà ní òwòye nípa ẹ̀sìn Islam ló ti sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune tí wọ́n jẹ́ ó di mímọ̀ wípé bí Ọlọ́run ọba Allah bó ṣe là á ní ìlànà kalẹ̀ wípé oṣù Ramadan tó bá ti dé á rí oṣù lójú ọ̀run kó tó di pa àgbà àwẹ̀ kó sì tó di pé a sọ pé a fẹ́ parí àwẹ̀ oṣù náà ó gbọ́dọ̀ yọ lójú ọ̀run lára àwọn ẹsẹ̀ Quran eléyìí tí wọ́n fi gbé lẹ́sẹ̀ náà ní Quran chapter 112 verse 1-4 tó ní kúlíwà láwàd Allahu samad lámúlẹ̀ ìdíwà lámúládíwà lámúyẹ̀kúnlá okúfúàn wọ́n ní gbogbo tí Ọlọ́run tó sọ nípa ara rẹ̀ náà ni pé òun ni Ọlọ́run ọba kan oṣo eléyìí tí ò bímọ tẹ́nìkan ò bí ẹnìkan ò bí Ọlọ́run ọba Allah bẹ́ẹ̀ ni Ọlọ́run náà kò bí ẹnìkankan nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ náà ni wọ́n ti ń jẹ́ ó di mímọ̀ wípé Ọlọ́run jẹ́rìí ara rẹ̀ wípé ọ̀rọ̀ tóun bá sọ kò ní lọ láìṣẹ òun náà ni bó ṣe gbé oṣù Ramadan bó ṣe gbé kalẹ̀ fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí láti gbà á gbọ́ wípé tó bá ti di àsìkò yìí tí í ṣe oṣù kẹsàn-án nínú oṣù
tó jẹ́ ti ojú ọ̀run òun náà ni ààwẹ̀ yóò mọ̀ wáyé tó sì jẹ́ pé a gbọ́dọ̀ máa retí wípé oṣù ó yọ ní òkè ọ̀run kó tó di pé a bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n ní kódà a gbọ́dọ̀ tún múra wípé oṣù ó yọ o kó tó di pé àwẹ̀ ọ̀hún yọ tẹnubodò nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n tún sọ tán ti fi Quran tán tó fi gbé lẹ́sẹ̀ náà ni pé ẹ̀yin onígbàgbọ́ òdodo tó bá ti tó àákò eléyìí tó yẹ ká kẹ́ẹ̀gbàwẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ọba Allah bí ó ṣe là á kalẹ̀ ẹ̀yin ó gbà á látòrí pé nínú ìbẹ̀rù Ọlọ́run òun náà lẹ́ẹ̀fi gbà eléyìí náà ló wá láti inú Quran chapter 2 verse 183 nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n tún sọ náà wọ́n ti jẹ́ ó di mímọ̀ wípé kó tó di àsìkò tiwa yìí òun náà ni àwọn òjíṣẹ́ Ọlọ́run eléyìí tí wọ́n ti wá ní wọ́n ti gba àwẹ̀ tó sì jẹ́ pé wọ́n gba àwẹ̀ láti wá ojú rere Ọlọ́run látòrí baba ńlá baba wa Ádámù tó fi dórí Noah, Ibrahim, Moses, Isa tí gbogbo èèyàn mà sí Jésù Kristi tó fi dérí Muhammadu sallallahu alayhi wa sallam eléyìí tó jẹ́ pé àwọn náà ló ṣe akẹ́yìndégbẹ̀gbọ́n nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ òun náà ni wọ́n ti ń jẹ́ odi mímọ̀ wípé oṣù lámúlánà yìí òun náà lóṣù eléyìí tí oníkálukú fi máa ń wá ojú Ọlọ́run ọba tá a sì fi máa ń ṣe àfọ̀mọ́ tí wọ́n sì á wá sọ wípé ẹ wo lásìkò yìí kò sí à ń dá ẹ̀ṣẹ̀ àti gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti dá sẹ́yìn òun náà ni Ọlọ́run ni ó fojú fò lásìkò yìí a gbọ́dọ̀ jẹ́rìí ara wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo tí ń ṣe tọ́lọ́run ní gbogbo ọ̀nà nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n tún wá sọ náà ni pé bí ó ṣe wá ń bọ̀ lọ́nà tá à ń súnmọ́ tó náà ń súnmọ́ wa yìí ìwà ìjọmọlúàbí ó yẹ ká jẹ́ kó mọ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tí Sulaiman Ọ̀ṣọ́ ẹni tí ó jẹ́ òǹwòye nípa ẹ̀sìn Islam tó sọ nínú ìwé ìròyìn Nigerian Tribune òun náà lẹ́ẹ̀ ti ṣẹ̀rí ẹ̀. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn yìí ló ti jáde wá o ẹ̀sìn mùsùlùmí kò kọ́ yín kẹ́ ẹ máa fẹ̀mí àwọn ènìyàn ṣòfò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó fi léde nígbà tó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Kwara lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù èyí tó wáyé ní ìlú Kayama láti ọwọ́ àwọn báńdíìtì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni bàbá ti jẹ́ kó di mímọ̀ nígbà tí bàbá ń ṣe ìpàdé papọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù èyí tó wáyé ní agbègbè kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Wóòrò ní ìpínlẹ̀ ní ìlú Kayama ní ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ìpàdé ọ̀hún tí wọ́n ṣe ní ilé ìgbé ààrẹ ní ìlú Àbújá nígbà tí wọ́n jọ ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ náà ní ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní bàbá ti jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀sìn mùsùlùmí ó kọ́ gbogbo ènìyàn wípé kí wọ́n gba àlàáfíà láàyè bẹ́ẹ̀ kò kọ́ àwọn ènìyàn kí wọ́n máa ta ẹ̀jẹ̀ àwọn ènìyàn sílẹ̀ níbo lẹ ti rí tiyín gbọ́ níbo lẹ ti rí tiyín kà pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ààrẹ ti pa láṣẹ o fún gbogbo àwọn ọmọléeṣẹ́ ológun tí wọ́n mọ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ààbò tí àlàáfíà ó ti padà sí agbègbè níbi tí ìṣẹ̀lẹ̀ làlúrí bá ti ṣẹlẹ̀ wípé kí wọ́n kẹ́rù káàṣà wọn lọ sí ìlú Kayama láti lọ lé gbogbo àwọn ikọ̀ afẹ̀míṣòfò ẹṣin ọ̀kọ̀ọ̀kú báńdíìtì láti lé wọn jáde kí wọ́n sì fi gbòòrò òfin kí wọ́n fi gbé wọn. bẹ́ẹ̀ ni ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá tún ń ra owó ẹ̀bẹ̀ sí gbogbo àwọn iléeṣẹ́ lẹ́ka ìjọba ní ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ o kí wọ́n fọwọ́sowọ́ papọ̀ láti pèsè ohun atonilójú fún àwọn ènìyàn tí wọ́n lùgbàdì níbi ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé ní ìlú Kayama pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí tí wọ́n fi kalẹ̀ torí wípé ó ṣe kókó ó sì ṣe pàtàkì láti ṣe irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bó ṣe dì í jáde ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa báyìí tá a bá padà dé a ó máa sún sápá iwájú ẹ̀ kó kalẹ̀. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí ìdílé Òkèdìran ní ìlú Ìlúà wọ́n ń lo àsìkò yìí láti kí gbogbo àwọn ènìyàn tó wá síbi
wòlímọ̀ tó wáyé ní ọjọ́ kìíní oṣù kejì. Bẹ́ẹ̀ ni wọ́n kí gbogbo olórí ẹbí ilé Òkèdìran Tajudeen Àkànó, Mr. Ọlálékan Òkèdìran Tìjání Yèyé. Bẹ́ẹ̀ ni a kí gbogbo àwọn ènìyàn wa tó wá láti ìlú Ìlúà, Ìṣẹ̀mílé, Òkèò, ìlú Abẹ́òkúta, Èkó, gbogbo àwọn ènìyàn tó wá láti ìdílé àwọn àna wa, ìdílé Agbọ́nini ní ìlú Ìṣẹ̀mílé, Mr. Jelil Ahmed, Rahim Ahmed àti gbogbo ẹgbẹ́ ọ̀dọ́ ọdẹ ní oríta Alágbádá, àwọn ènìyàn láti ìlú Ṣakí, Ìbàdàn, pẹ̀lú gbogbo àwọn ènìyàn tó wá síbi wòlímọ̀ Al-Quran tí a ṣe fún Wàlíà Wàlíù. A kú ìnáwó, a kú ìnára o, láṣẹ Ìdùmarè. Nǹkan ayọ̀ àwọn ọmọ wa yóò bá ẹ̀mí, bẹ́ẹ̀ ni yóò ṣojú gbogbo wa o. Olùkíni bàbá àti ìyá ọmọ oníwòlímọ̀ Daoud Tajudeen àti Ramotu Tajudeen. Bẹ́ẹ̀ ni ìdílé Moshood ilé Aláṣíà ní ìlú Òkèò, Ayuba Moshood, wọ́n lo àsìkò yìí láti kí gbogbo àwọn ènìyàn tó wá síbi wòlímọ̀ tí wọ́n ṣe fún ọmọ wọn Moshood Sofia. Gbogbo àwọn ènìyàn tó wá láti oríta Òkèò Ìgànná, a kí yín o wípé ẹ kú ìdìde, ẹ kú ìnáwó nára. Ìdílé ìyàwó, a kí yín o. Gbogbo ìdílé mọ́mì Sofia nílé Mofele, a kí yín pátápátá. Bẹ́ẹ̀ ni a kí yín láti ìlú Ìwéré, a kí yín. Bẹ́ẹ̀ ni a ò ní fi eléyìí ṣe òpin ohun rere nínú ìdílé wa. A kí gbogbo ìyá Àlíà nílé Atẹ́rẹ́ ní àdúgbò Asín, ìyàwó àlì, a kí yín o. A kí yín ní Ajélànwá, àwọn ìyàwó Ewèlè ní ilé Elébè. A dúpẹ́ lọ́wọ́ yín o, pẹ̀lú gbogbo ènìyàn tó wá pátápátá. A dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo wa ni a ó jèrè àwọn ọmọ wa, bẹ́ẹ̀ ni ojúṣe àwọn ọmọ wa kò ní bá wa ní inú kòtò. A kí Ìdòwú Aláṣíà ọmọ Sàlámì, a kí alága ìsọ̀ Ìbàdàn Ọlá Ṣéhù àti Ọ̀dọ̀fin Ìṣíà. Ẹni tó ń kí yín náà ni mọ́mì Sọ̀fíà, ni wọ́n ń kí gbogbo ènìyàn. ẹ káàbọ̀ padà. àjímọ̀ ìròyìn ó ń tẹ̀ sí ọwọ́ iwájú gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune. Náà ni màá ti mú ìròyìn eléyìí látàrí ìpàdé gbogbogbò eléyìí tí ó wáyé nínú ẹgbẹ́ òṣèlú APC convention eléyìí tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Ìròyìn ti gbé o wípé Yewada òun náà ló ti lọ ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ní ilé ìjọba eléyìí tó wà nílùú Àbújá látàrí ìpàdé gbogbogbò eléyìí tí wọ́n ti pe amọ̀ fún oṣù tó ń bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Òun náà ni ẹni tí ó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọ̀jọ̀gbọ́n Nítawé Yewada. Òun náà ló ti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́bọ̀ ní àná òde yìí. Nígbà tí ó ṣe ìpàdé ọ̀hún pẹ̀lú ààrẹ, lẹ́yìn ìpàdé òun náà ló ti jó di mímọ̀ wípé gbogbo ìpàdé eléyìí tí àwọn ṣe pẹ̀lú ààrẹ náà ni láti gbáradì ìyẹn fún ètò ìpàdé gbogbo ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí ó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ tó ń bọ̀ lọ́nà. Nínú ọ̀rọ̀ eléyìí tó sọ, òun náà ló ti ń jó di mímọ̀ wípé àwọn ń jó di mímọ̀ fún àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo nǹkan ti wà létòlétò pẹ̀lú ìlànà eléyìí tí ẹgbẹ́ tí wọ́n gbé kalẹ̀ láti jẹ́ kí àwọn ó tẹ̀lé ìlànà ọ̀hún, láti jẹ́ kí ètò eléyìí tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ṣe kó lè lọ ní ìrọ̀wọ́ àti ìrọ̀ṣẹ̀. Lẹ́yìn èyí, òun náà ló ń jẹ́ ó di mímọ̀ wípé ìgbàgbọ́ tí àwọn ènìyàn tí wọ́n ní nínú ẹgbẹ́ òṣèlú APC, òun náà ni wọ́n fi ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Nínú ọ̀rọ̀ eléyìí tó sọ, ó ní gbogbo ààtò táwọn ti tò kalẹ̀ òun náà làwọn ó tẹ̀lé, ṣùgbọ́n yọjú eléyìí tóun sọ yọjú sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, òun náà ni káwọn ó sì lè mọ̀ wípé are we still on the same page, sọ̀rọ̀ kan náà
òun náà lásìjọ́ ń sọ olóhùn fi wá dá yín lójú wípé in tóun ń wí tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu òun náà ni ààrẹ ń wí o ìpàdé ọ̀hún yóò wáyé ìyẹn tó bá ti di oṣù tó ń bọ̀ kí ẹ̀yin ọmọ ẹgbẹ́ òṣèlú APC kẹ́ ẹ lọ lè fọkàn balẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. àwọn ajínigbé wọ́n padà yọ̀ǹda kábíyèsí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìgbà tí wọ́n gba mílíọ̀nù 12 náírà pẹ̀lú power bank méjì láti tú kábíyèsí ọ̀hún láti tú kábíyèsí sílẹ̀ o ìwé ìròyìn Punch ló punch ìròyìn ọ̀hún jáde àwọn ajínigbé tó jí ọba ìlú ààfin ìlérè ní ìjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ọba Zimon Ọlánìpẹ̀kun aníwọ tí wọ́n jí kábíyèsí náà gbé ni wọ́n ti padà yọ̀ǹda kábíyèsí o lẹ́yìn ìgbà tí wọ́n gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù owó náírà gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn ọ̀hún ṣe wí ó sọ wípé àwọn ajínigbé ọ̀hún ni wọ́n yọ̀ǹda kábíyèsí Ọlánìpẹ̀kun lálẹ́ ọjọ́rú ọjọ́ 4 oṣù kejì ọdún 2026 tí a wà yìí bí oṣù kan àbọ̀ ní kábíyèsí ni wọ́n fi wà ní àkàtà àwọn ajínigbé yìí o tẹ́ ẹ bá gbàgbé àwọn ajínigbé yìí ni wọ́n jí kábíyèsí àti ọmọ rẹ̀ ọkùnrin tó ń ṣe àgùnbánirọ̀ tí wọ́n jí gbé o tí wọ́n pe orúkọ ọmọ rẹ̀ ọkùnrin ọ̀hún ní Ọláolú lẹ́yìn ìgbà tí wọ́n sì ya bo ààfin kábíyèsí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn kùkù kẹ̀kẹ́ ni ìbọn sì bá olórí nínú ọ̀rọ̀ náà ni wọ́n ti jí kábíyèsí àti ọmọ rẹ̀ ọkùnrin ni wọ́n ti jí wọn gbé sálọ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n tú Ọláolú kalẹ̀ ṣùgbọ́n kábíyèsí ó wà ní àkàtà àwọn ajínigbé wọ̀nyí lẹ́yìn ìgbà tí kábíyèsí lò oṣù kan àbọ̀ ní àkàtà àwọn ajínigbé tí àwọn ajínigbé yìí tí wọ́n sì tún padà rí owó tí wọ́n nífẹ̀ẹ́ sí láti fi tú kábíyèsí kalẹ̀ ni wọ́n gba mílíọ̀nù 12 náírà àti power bank méjì kó tó di pé wọ́n yọ̀ǹda kábíyèsí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀ kọ́lọ́run kó gbà wá. ọlọ́run la níbẹ̀. àmín o. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló ti jáde ò tí ìròyìn ọ̀hún sì ń sọ wípé ṣọ́ra fóbìnrin o olúwa wà pẹ̀lú ẹ̀. àmín. nínú ìwé ìròyìn Nigerian Tribune òun náà ni ìròyìn ti gbé wípé fọ́nrán kan ló ta kọ́sọ́ sí ojú òpó ayélujára níbi tí arákùnrin kan eléyìí tó ti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀rẹ́bìnrin rẹ̀ tó sì lẹ̀ mọ́lẹ̀ gbòógà ní ilé ìtajà kan tó fìdí kalẹ̀ sí ìlú Èkó gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún bó ṣe ta kọ́sọ́ sí ojú òpó ayélujára X òun náà ni àwọn èèyàn ní wá ń pín káàkiri fọ́nrán ọ̀hún òun náà ni ó gbé jáde wípé arákùnrin kan òun náà ló wà lórí eékún rẹ̀ tó sì ń bi ìyàwó àbí àfẹ́sọ́nà rẹ̀ wípé will you marry me sọ́ọ̀fẹ́ mi ní arákùnrin ọ̀hún ló wà lórí ìkúnlẹ̀ rẹ̀ jẹ́jẹ́ ni arábìnrin ọ̀hún ló bá wù pé irú kí ni ó wá ń ṣe ní sọ fún pé ǹjẹ́ dìde pápápá ṣùgbọ́n ṣe é mọ àwọn abólóde fẹ̀ẹ́ lójú tí àwọn dúró ní ẹsẹ̀ say yes say yes say yes nígbà ó yá tínú bí arákùnrin ọ̀hún ló bá ní dúró tó tiẹ̀ fẹ́ràn mi látijọ́ yìí ni tó sì mọ̀ pé èmi kó ọjẹ èmi gbọ́n ọmú lárábìnrin ọ̀hún lòun náà bá fìbínú dáhùn pé ṣé nǹkan ò máa ṣe orí rẹ sọ́ọ̀gọ̀sá ni arákùnrin bá ní dúró ṣé látijọ́ yìí ò fẹ́ràn mi lárábìnrin ọ̀hún bá sọ pé bẹ́ẹ̀ ni o èmi ò fẹ́ràn ẹ ló bá ń gbìyànjú láti fẹ́ máa lọ arákùnrin ni ó wà ní tí ì lè lọ bó ṣe gba fóònù tó wà lọ́wọ́ rẹ̀ nu pé èmi mọ́ra eléyìí ọ̀fọ̀ mọ́lẹ̀ nìyẹn òun fọ́ yángayánga ó ní kódà gbogbo nǹkan tí òun ti ṣe fún ọ látijọ́ yìí gbogbo ẹ̀ ló yẹ kó wọn gbà padà ẹlẹ́dàá àwọn ó sì dáa fún ọ àyàfi tó bá yẹ pé òun finú méjì òun fi bọ́ọ̀lù lókù ní nǹkan ò ní sẹ̀mí rẹ ní àwọn èèyàn bá ní bàbá ẹ má sunkún mọ́ ẹ wá máa lọ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ nígbà tí ó di pé ó ti fẹ́ máa di ojú tì àwọn méjèèjì wọ́n rọra kúọ́kúọ́ wọ́n sì kú ó ń bẹ̀ ìròyìn ọ̀hún náà ló sọ pé abẹ́rẹ́ kéré ṣọ́ra fóbìnrin o olúwa wà pẹ̀lú ẹ ìwé ìròyìn Nigerian Tribune ló kọ̀ròyìn ọ̀hún. ọkùnrin tí ń fọ́ fóònù mọ́lẹ̀ ṣé òun ní òmẹ́rin láwo kò mẹ́rin láwo. ó fẹ́ jẹ́ kí ẹran tóun mú láwo kó di tòun nìkan ni. tó bá ti mẹ́rin láwo ó ti jẹ́ ẹ̀. irọ́ àlòfẹ́ lé so ẹ̀kan lẹ́yìn làwọn obìnrin fẹ́. obìnrin
obìnrin iyọ̀ akínyìn o akínyìn. àwọn tó máa ń pè wọ́n yọ̀ gan ṣé mo mọ̀ pé yọ̀ gan ògùrọ̀ pọ̀ jù lọ́bẹ̀. akínyìn o obìnrin ó ti dáa nínú ìwé ìròyìn punch ní ìròyìn yìí ló ti jáde wá ẹni tí yóò kú sógun irú wọn kì í ròyìn ogun o ẹni tí yóò sì ròyìn ogun irú wọn kì í bógun lọ o kọ́lọ́run kó gbà wá àwọn ènìyàn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjínigbé láti ọwọ́ adìhámọ́ra àwọn báńdíìtì ní ìpínlẹ̀ Kaduna àwọn tí wọ́n mórí bọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ròyìn ní mẹ́sàn-án mẹ́wàá omi sì ń bọ́ lójú àwọn ènìyàn pòròpòrò gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch gẹ́gẹ́ bó ṣe fi léde omi ó ń bọ́ lójú àwọn ènìyàn ní agbègbè kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sakosim Ibrahim tó jẹ́ ilé ìjọba ní ìpínlẹ̀ Kaduna níbi tí àwọn ènìyàn tí wọ́n gba ìtúsílẹ̀ lọ́wọ́ ikọ̀ àwọn ajínigbé afẹ̀míṣòfò ìsìn òkọ́kú báńdíìtì tí wọ́n jẹ́ àwọn olùjọ́sìn gbé ní agbègbè kan ní Kúnmínwálé ní Kàjúrù ní ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí wọ́n ṣe wí àwọn ènìyàn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún nígbà tí wọ́n ń ròyìn nǹkan tí ojú wọn rí wọ́n ní wọ́n lu ṣégè mọ́ àwọn lára bẹ́ẹ̀ ni wọ́n fi ebi pa àwọn débi tó lápẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jí gbé yìí ni púpọ̀ wọn jẹ́ obìnrin àti àwọn ọmọ kéékèèké wọ́n ní wọ́n lu nígbàtí àwọn aláṣẹ ìjọba ní ìpínlẹ̀ náà tí wọ́n ń gba àlejò àwọn ènìyàn ọ̀hún tí wọ́n jí gbé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tí ojú wọn rí wọ́n sọ yìí pé inú ìgbéra bidun igbó kìjikìji tí wọ́n kó àwọn lọ wọ́n fi ebi pa àwọn débi tó lápẹẹrẹ bẹ́ẹ̀ ni ìyà jẹpọ́nu ńlá àti ẹgba tí ẹni tí ń lu ni tí èyàn ò tó sọ fún wípé ó ń dùn mí ẹ dáwọ́ dúró ọ̀rọ̀ ọ̀hún ó fọwọ́ bani lẹ́mìí kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ètò ààbò èyí tí kò lápẹẹrẹ nígbàtí ẹnìkan tí òun náà tó jẹ́ ọ̀kan lára àwọn ènìyàn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjínigbé tí wọ́n padà mórí bọ́ yìí ó sọ wípé nígbà tó ń ṣàlàyé fún àwọn oníwèé ìròyìn ló ṣàlàyé wípé odidi ọjọ́ 6 gbáko ni àwọn fi wà nínú igbó láláì jẹ láláì mu tí wọ́n sì tún lu àwọn síbẹ̀ ìwé ìròyìn punch ó punch ẹ̀ ọ̀rọ̀ ọ̀hún kò dùn mọ́ni nínú kọ́lọ́run kó gbà wá o. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà níbẹ̀ ni àwọn ọmọ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ni a ti sọ̀rọ̀ jáde o wọ́n ní wíwá tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ àsọyépọ̀ òun náà ló ti jọ wà láàrin orílẹ̀-èdè méjèèjì iléeṣẹ́ ológun eléyìí tó wà lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti sọ̀rọ̀ léde o látàrí bí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà bí wọ́n ṣe balẹ̀ bàgẹ́ sórílẹ̀-èdè yìí nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ náà ni wọ́n ti jó di mímọ̀ wípé ọ̀rọ̀ àsọyépọ̀ eléyìí tó wáyé láàrin orílẹ̀-èdè méjèèjì òun náà ló fa bẹ́ẹ̀ ṣe rí wọn lórílẹ̀-èdè yìí nínú ọ̀rọ̀ eléyìí tó jáde láti ẹnu ẹni tó jẹ́ pé ó máa ń mójútó ọ̀rọ̀ tí ń jáde sí ọ̀dọ̀ àwọn oníròyìn níléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà Director of Defence Information DDI Major General S. Uba òun náà ló sọ̀rọ̀ wọn o tó sì ń jó di mímọ̀ wípé àsọyépọ̀ àti iṣẹ́ eléyìí tí àwọn àtòrílẹ̀-èdè Amẹ́ríkà táwọn jọ pawọ́pọ̀ láti ṣe òun náà ni yóò jẹ́ èyí tó ní àkóyawọ́ nínú tó sì jẹ́ pé àti jẹ́ kí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó rẹ́sẹ̀ walẹ̀ òun náà ló fà á tí ọ̀rọ̀ ọ̀hún tó fi jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde láti iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó wà nílùú Àbújá níbẹ̀ náà wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n sì ń jó di mímọ̀ wípé gẹ́gẹ́ bí ìròyìn tó ń jáde tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ń béèrè wípé ẹ dákun o ṣe bẹ́yìn náà lẹ sọ pé kí orílẹ̀-èdè Amẹ́ríkà ó mọ̀ wá wọ́n ní nínú ọ̀rọ̀ táwọn jọ sọ òun náà ni wípé ọ̀rọ̀ àsọyépọ̀ ó ti wà láàrin orílẹ̀-èdè méjèèjì tí ọ̀fọ́n kankan tí ó sì ní fìrùnà gba ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ̀ròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n fi páńpẹ́ ọba mú arákùnrin kan tí wọ́n ká orí ènìyàn 4 mọ́ ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n fi páńpẹ́ ọba ni wọ́n ti fi mú arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Gafaru Rasaq lẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ ìwádìí tí wọ́n sì kẹ́fín wípé àwọn bá orí ènìyàn 4 ní ọwọ́ rẹ̀
gẹ́gẹ́ bí wọ́n ṣe wí iṣẹ́ ìwádìí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ó jẹ́ kó di mímọ̀ wípé ààyè tí wọ́n máa ń sin òkú sí ní Ṣàgámù ni arákùnrin ọ̀hún ló ti lọ gé orí àwọn ènìyàn ọ̀hún tí wọ́n ti di olóògbé gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tó fi léde DSP Olúṣèyí Babáṣèyí òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ lánàá ọjọ́bọ̀ ní ìlú Abẹ́òkúta. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé ìgbà tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ni wọ́n fi páńpẹ́ ọba mú arákùnrin náà níbi tó ti ń gbìdánwò láti lọ sí ìlú kejì. Wọ́n ní wọ́n fi gbòòrò òfin gbé arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Gafaru Rasaq ní ọjọ́ 21 oṣù kínní ọdún 2026 nígbà tí ó fẹ́ lọ sí ìlú kejì. Nínú ọ̀rọ̀ rẹ̀ Babáṣèyí ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti fi páńpẹ́ ọba mú bẹ́ẹ̀ ni iṣẹ́ ìwádìí ń tẹ̀síwájú. Lẹ́yìn iṣẹ́ ìwádìí àwọn yóò fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ tí yóò sì jó lamba pa ní iwájú òfin. Iléeṣẹ́ ọlọ́pàá wọn tún tẹ̀síwájú wípé àwọn yóò máa tẹ̀síwájú láti ṣàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú pẹ̀lú ìkìlọ̀ wípé ẹni ìyówù tí ajere ìwà ìbàjẹ́ bá sín mọ́ lórí àwọn kò ní fojú rẹ̀ wò àwọn yóò sì sìn irú ẹni bẹ́ẹ̀ dé bèbí ẹ̀wọ̀n. Ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ mú kẹyẹ wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó ti ṣe àpèjúwe obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí obìnrin alápọ̀nlé respected woman. Òun náà ni ó pè ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump. Òun náà ni ó ti ṣe àpèjúwe ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí alápọ̀nlé ènìyàn níbi ètò kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ níbi tí wọ́n ti máa ń gbàdúrà ní eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrìnléní-àádọ́rin irú rẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ní agbègbè Capitol Hill ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Níbẹ̀ òun náà ni ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti lọ ṣojú orílẹ̀-èdè yìí. Nígbà tó ń sọ̀rọ̀ Donald Trump òun náà ló sọ̀rọ̀ tó sì ń jẹ́ odi mímọ̀ tó sì ṣe àpèjúwe ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí èèyàn pàtàkì ní àwùjọ àgbáńlá ayé. Nínú ọ̀rọ̀ eléyìí tó sọ ó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì lára àwọn olùṣọ́ àgùntàn ní ìjọ eléyìí tó fẹ́ tóbi jù ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń jẹ́ odi mímọ̀ wípé inú àwọn dùn láti gba ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lálejò. Nígbà tó ń béèrè ó ní ẹ wo ìyàwó ààrẹ ń bọ̀ ẹ wà ná ẹ ṣeun gan tá a pè yín tẹ́ ẹ sì wá nítorí pé wíwá tẹ́ ẹ wá yìí ó jẹ́ àpọ́nlé eléyìí tọ́pọ̀ fún àwa náà. Nígbà tó ń sọ̀rọ̀ oúnjẹ òdì mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń wo òun orílẹ̀-èdè tó jẹ́ pé ó kó gbogbo ẹ̀sìn ẹ̀yà mọ́ra ni. Ìyàwó ààrẹ ló ń sọ̀rọ̀ òun tó sì ń jẹ́ òdì mímọ̀ wípé àwọn dúpẹ́ o lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ nígbà tí ìjàgùdù wàhálà eléyìí tó ń ṣẹlẹ̀ láwùjọ orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wò ó kìí ṣe ẹlẹ́sìn kìrìsìtẹ́nì nìkan òun náà ni ó ń kojú ìṣòro. Lẹ́yìn èyí òun náà ló ń jẹ́ òdì mímọ̀ wípé àwọn mọ̀ lóore ìgbésẹ̀ eléyìí tí orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n gbé ní àyájọ́ ọjọ́ ọdún kérésì látàrí bí wọ́n ṣe sọ àdó olóró sí agbègbè àwọn agbésùnmọ̀mí lélẹ́yìí tó sì jẹ́ kí àwọn agbègbè ọ̀hún kó wà ní àlàáfíà lásìkò eléyìí tá a wà nínú ọ̀rọ̀ eléyìí tí ìyàwó ààrẹ tó tún sọ. Òun náà ló ti ń jẹ́ odi mímọ̀ wípé lásìkò yìí àwọn ń béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí ètò ààbò kó lè máa tẹ̀ sọ́wọ́ wájú. Ìwé ìròyìn Vanguard òun náà ló kọ̀ròyìn ọ̀hún. tó jẹ́ ká gbé súnmọ́ àwọn aráalé báyìí nítorí àkókò wa a ti ṣí ojú òpó kalẹ̀ ìròyìn tá a kà òun ni ká ẹ bá wa dá sí. Ojú òpó tẹ́ fi bá wa pẹ̀kẹ́lù òun náà ni 070 47 7064 070 47 7064 070 47 7064. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sa orúkọ yín. Ẹ káàárọ̀. Àdúpẹ́. Orúkọ mi ní Ismaila látọ̀yọ́. Kí lẹ orúkọ yín sà? Orúkọ mi ní Ismaila Ọláwálé látọ̀yọ́. À ń gbọ́ yín sà, ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ o. Àdúpẹ́. Ẹ dákun lórí ọ̀rọ̀ àwọn báńdíìtì yìí lè fẹ́ dá sí o. Ẹ dá sí. Ẹ dákun o, ṣé ìlú mi wà ní àdúgbò? Sẹ́kọ̀tì mi wà, ayé mi wà tí wọ́n ń kó àwọn tí wọ́n dìbò ní ilé òjò ní ilé ẹni. Pẹ̀lú àwọn tí ẹni tó lo oṣù kan àbọ̀ ní àkàtà wọn
sẹ́nìkan kò wá sí tí àwọn ológun kankan ò fi rí wọn tètú àsáàmì ní plane ní nàìjíríà ní gbogbo ẹ̀ kí ló dé tí wọn ò rí wọn láàrin oṣù káàbọ̀. ọ̀rọ̀ nàìjíríà yìí ọkọ́lọ́wọ́ ṣàánú wa kọ́ sọ̀ wá o. àmì o. àmì ò ṣe o. ẹ máa dé tó bọ̀ èyí ọkà wà láyà o. ẹ ṣeun 07047707064. ìbéèrè tá a lè dáhùn lẹ́ńbí àwọn wa bẹ́yìn ṣe jẹ́ aráàlú àwa náà jẹ́ aráàlú kò bá lẹ́jọ́ náà. tó 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sàrúkọ yín. ẹ pé ètò àdúpẹ́. ọlọ́run ní bàjẹ́ oníṣẹ́ sípò kò ní jóná o. àmì ọlọ́run. orúkọ tèmi náà àfíìsì àti àtúnṣe láti òkè súnlẹ̀ láti ṣáàtì. ẹ káàárọ̀ sà. ẹ̀kọ́lá friday á ṣe ó pọ̀ rẹ̀. àmín. ọlọ́run jẹ́ kó jí ń gbé o. àmín o. mo kí óbi o àti abẹ́rẹ́ kéré kò ní jọ gbé o. àmín o. orúkọ tèmi náà àfíìsì àti àtúnṣe láti òkè súnlẹ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò àti àrẹwà wọ́n gbìyànjú pé ètò ààbò ẹ̀rọ pé gbogbo níṣẹ̀lẹ̀ yìí ó sọ ní bọ́dì ọlọ́run jẹ́ kí nàìjíríà bàjẹ́ ọba àlọrin tí wọ́n ti jí ń gbé tí wọ́n ti rí padà. ọba àlọrin kọ́ o ẹ mọ́ dàpọ̀ mọ́ra wọn o ọba àlọrin kọ́ o ọba kan ní ìpínlẹ̀ kwara ni o ṣe ti gbọ́ ẹ dákun ẹ mọ́ dàpọ̀ mọ́ra wọn àwọn ò sọ pé wọ́n jí ọba àlọrin gbé o ṣe ti gbọ́ ẹ dákun 070477064 070477064 ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. 070477064 070477064 lójú òpó ayélujára amos adébárẹ̀ wọ́n kí wa bẹ́ẹ̀ ni shehu white àwọn náà wọ́n kí wa imam sirajudeen agbábíàká wọ́n kí wa láàárọ̀ yìí ìtìsí olórí ọlọ́jọ́ ìbí olúwaṣe wọn ti kí wa mary adéyẹmọ wọ́n ní ẹ káàárọ̀ sà ẹ kú ètò ẹ̀lú ẹ káàárọ̀ o. Hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ kú ojúmọ́. ẹ̀ẹ́dà kú ètò. ètò ni ọlọ́run ló ń ṣe. ọlọ́run ní dàlákà èrò. àmín o. eléyìí tó fi fẹ́ dá sí ń bẹ̀. lórí ọ̀rọ̀ arákùnrin tí wọ́n bá orí yẹn mẹ́rin lọ́wọ́ rẹ̀ yẹn. tó arọ ìjọba wọn ò ṣèdájọ́ bó ti tọ́ àti bó ṣe yẹ ní o. tó because òórùn ni òórùn ni ó ń dòrí ká ni. tàbá ní kò kẹwàá ó lè kẹni tí ó kẹ̀ tí ó kẹwàá. tó ọlọ́run máa fi ṣe èso wa o. àmín. àwọn ìjọba kí wọ́n bá wa ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ ní o. ọ̀dà. tó o sì pẹ́ fẹ́ mọ̀ ní bàjẹ́ o. àmín o ẹ ṣé o. adékúnlé adélérè ló sọ̀rọ̀ láti òkè ò nílùú ọgbẹ́. ẹ ṣé o a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí ẹ jẹ́ ká rọra bọmìlà díẹ̀ ní kékeré nígbà tá a bá padà dé látòkè lọ́hùn-ún a ó máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀. ẹ̀yin ènìyàn ìlú ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ olúwa sípẹ̀pẹ̀ mú dàràbà ó digi àlọ́yè ọdún méjì rèé tá a ti ń gbóhùn sórí afẹ́fẹ́. àyájọ́ ayẹyẹ ọdún méjì CPFM lórí afẹ́fẹ́ pẹ̀lú àyájọ́ olólùfẹ́ tọdún yìí àrà ọ̀tọ̀ ló bá dé o nítorí bí ẹ ṣe nífẹ̀ẹ́ wa ẹ̀yin ará ìlú àwa náà nífẹ̀ẹ́ yín ìdí rèé tí àwọn aláṣẹ ship holding lápapọ̀ tí wọ́n fi gbé ètò pàtàkì kan kalẹ̀ ètò ọ̀hún ni yóò wáyé ní ọjọ́ 14 oṣù kejì ọdún 2026 ọjọ́ àyájọ́ olólùfẹ́ Damdaf CBT Center opposite Kajola local government quarters ní ìlú Òkè-Ò ní ètò náà yóò ti wáyé láago 10 òwúrọ̀ ètò àyẹ̀wò ọ̀fẹ́ ni wọ́n fi síde pẹ̀lú ètò mìíràn fún ìgbáyégbádùn àwọn ará ìlú ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún náírà 15,000 naira ní owó tíkẹ́ẹ̀tì CPFM lẹ́wọ̀ ti rí tíkẹ́ẹ̀tì gbà ẹ̀bùn tó ju owó rẹ̀ lọ ó wà nílẹ̀ fún gbogbo bàbá màmá tó bá lè gba tíkẹ́ẹ̀tì yìí àwọn tọ́jọ́ orí wọn wà láàrin 60 ọdún sókè ni yóò ní àǹfààní láti gba tíkẹ́ẹ̀tì náà bàbá màmá ẹ wá fún ojúlóúnjẹ kẹ́ ẹ mọ̀fẹ́ pẹ̀lú olólùfẹ́ yín níbi ètò ayẹyẹ ọdún méjì CPFM lórí afẹ́fẹ́ àṣepapọ̀ pẹ̀lú àyájọ́ ọjọ́ olólùfẹ́ ẹ máa bọ̀ wá kájọ fi ìdùnnú hàn síra wa àgbàlagbà lápè a ò pọmọ kékeré. Marathon Extra Bitters Marathon Extra Bitters iná gorí ilé fẹ́jú kẹ̀kẹ́ àpáta pààrà ẹ̀kọ́ ọkọ̀ àrùn kò síbi tá ìsọ̀lẹ̀ sásí lágọ̀ọ́ ara Marathon Extra Bitters ìní ẹgbẹ́lura kára ó padà bọ̀ sípò àtọ̀tún àtòsí Marathon Extra Bitters ni wọ́n ń béèrè fún oògùn bílẹ̀ tá a fi wí àti gbòpọ̀ ń bẹ́lẹ́ gbé kalẹ̀ ọkùnrin lè lo obìnrin náà lè lo Marathon Extra Bitters tó ní rúurú ohun tó bá ń ṣe ní lágọ̀ọ́ ara ọ̀nà táwọn gbà ló lè yàtọ̀ Marathon Extra Bitters iléeṣẹ́ Khalifa Herbal Therapy ló ń ṣe àwọn náà ni wọ́n ṣe Marathon Flusher Capsule egbògi ìbílẹ̀ Marathon tá a ṣe lóníhóró bẹ́ẹ̀ náà ni Superman kò síjà ṣe ń ta wìtìwìtì lọ́jà gbogbo ẹ̀ ló ti lè ṣe Khalifa Herbal Therapy jáde
jáde. àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè nàìjíríà láti wá máa kó lọ́pọ̀ yanturu marathon extra bitters marathon flusher capsule àti superman kò síjà ẹ máa bọ̀ tààràtà. opposite olúwatóbi food canteen odò ẹ̀rọ owóde nílùú ọ̀yọ́ 09068510777 09068510777 marathon extra bitters àti marathon flusher capsule. oògùn ìbílẹ̀ tó ṣe é fọwọ́ ẹ̀ sọ̀yà. ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin ènìyàn wa níbi yòówù tí afẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé iléeṣẹ́ Khalifa Herbal Therapy wọ́n ti darapọ̀ mọ́ wa aṣojú iléeṣẹ́ yìí ó sì ti wà níkàlẹ̀ láti sọ oríṣiríṣi nǹkan nípa iléeṣẹ́ wọn àti nǹkan tí wọ́n fẹ́ kí àwọn ará ìlú kí wọ́n mọ̀ nípa rẹ̀. ẹ káàárọ̀ o. a kú ojúmọ́ gbogbo ọmọ nàìjíríà pátápátá gbogbo wa òun náà ni a kí wípé ọ̀dẹ̀ ọ̀dà bí. àdúpẹ́. òní ni ọjọ́ jímọ̀ jímọ̀ àkọ́kọ́ kan bẹ́ẹ̀ nínú oṣù kejì àdúrà tá a gbà ní pé kò ní jẹ́ àṣemọ́. àmín o. àkójọ ńlá o irú ẹ̀ báyìí láàmú rí ní ti dáadáa. a tún dé láàárọ̀ yìí sórí ètò wa a ké sí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa wípé ẹ kú tẹ́tí sílẹ̀ wa ọlọ́run bá mi yóò fi àlàáfíà fún gbogbo wa. adémọ́lá yín rèé alábí adéẹ̀yọ̀ náà ni bàbá tó bí mi lọ́mọ. láti iléeṣẹ́ Khalifa fún àwọn ènìyàn tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ gẹ́gẹ́ bí a ti ṣe máa ń sọ àwọn ohun tó ń jáde ní iléeṣẹ́ Khalifa ṣé àwọn èèyàn lè mọ̀ àti ohun tí ìkọ̀ọ̀kan ń ṣiṣẹ́ fún. adúpẹ́ nítorí pé wọ́n ní tí alágbẹ̀dẹ bá ń lurin lójú kan àmì ní bẹ́ẹ̀ àmì wà ń bẹ̀ ó ní tó fẹ́ fà jáde tí ó bí o bá ń lurin lójú kan bá ó yẹ kéèyàn fura sí i ìyẹn náà sì gbọ́dọ̀ ìbéèrè tó béèrè lánàá náà nù. tí ń lurin iná mú sọ kì í sì lurin lásán ọ̀dọ̀ àwọn obìnrin ní ti ń lurin tiẹ̀. tọrọ mọ àfáà ló ná so ó di dandan kéèyàn tẹ̀lé ìlànà yẹn tí èèyàn bá fẹ́ tẹ́ adúpẹ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní ilé béèrè bẹ́ẹ̀ lọ́la. adúpẹ́ fún ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lé iléeṣẹ́ Khalifa Herbal Therapy ó jẹ́ iléeṣẹ́ kan tí ó mọ̀ nípa egbòogi àdáyébá láti fi tún àlàáfíà àti ìlera ọmọnìyàn ṣe. bí ẹ bá ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ àwọn egbòogi tó jáde iléeṣẹ́ Khalifa Herbal Therapy oníranran ni níbi tó pọ̀ dé àlè ká mọ́ omi sì tún bọ̀ tó tún bọ̀ lọ́nà láìpẹ́ omi tún bọ̀ tí ó tún jáde láìpẹ́. so bí ìwọ náà bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ máa gbọ́ mi o ṣe rí marathon extra bitters arẹgbògi tó jáde iléeṣẹ́ Khalifa ni gbogbo oníṣẹ́ la pé àwọn tí ó ní hypertension wọ́n ń lò pẹ̀lú oyin àwọn tó ní diabetes wọ́n ń lò pẹ̀lú omi àgbọn àwọn tó ní ulcer wọ́n ń lò pẹ̀lú ògì àgbàdo funfun àwọn tó ní jẹ̀díjẹ̀dí wọ́n ń lò pẹ̀lú ọsàn òrombó àwọn tó ní àrùn lagunlagun tàbí rúmọléegun wọ́n lò pẹ̀lú àdíẹ̀yàn àwọn tó ní stroke tàbí partial stroke wọ́n lò pẹ̀lú omi irú tàbí omi ìgbín àwọn tó bá dàbí ẹni pé ọkùnrin ni wọ́n tí wọ́n ò tí ọ̀pá ọ̀jọ̀gbọ́n wọn ò lè sán kónkó dáadáa àwọn ń lò pẹ̀lú orógbó àwọn tó bá jẹ́ pé ibà ní yọ lẹ́nu pẹ̀lú iyọ̀ tíntínní ni àwọn tó bá jẹ́ pé ikọ́ ni àwọn lò pẹ̀lú òrí àti iyọ̀ díẹ̀ so ara àwọn iṣẹ́ tí marathon extra bitters tó ń ṣe nìyẹn. lánàá a sọ̀rọ̀ nípa àwọn egbòogi míì ẹ jẹ́ ń dárúkọ míì lónìí níléeṣẹ́ Khalifa ní marathon tonic egbòogi oògùn ẹ̀jẹ̀ ìbílẹ̀ ó yàtọ̀ sí tòyìnbó ìdí rèé o torí wípé oògùn ẹ̀jẹ̀ yìí a ṣe ní ọ̀nà kan tó jẹ́ wípé yóò lọ through gbogbo àwọn blood vessels tí àwọn òpó ẹ̀jẹ̀ tó wà nú àgọ́ ara náà ohun mìíràn ni wípé ó máa jẹ́ kéèyàn ó lè sùn dáadáa ohun mìíràn ni wípé ó ń jẹ́ kí èèyàn ó lè digest téèyàn bá jẹun ohun tó wá tó sí pabambarí rẹ̀ ni pé a tún wá rí nínú ẹ̀jẹ̀ yìí tí tẹ́nìkan bá sọ pé ẹ̀jẹ̀ òun dúdú tàbí ẹ sọ fún pé ẹ̀jẹ̀ rẹ̀ dúdú tó bá lọ wá tọ́níìkì iléeṣẹ́ Khalifa nígbà tí ó bá fi lò láàrin ọjọ́ méje a rí wípé ẹ̀jẹ̀ yẹn dúdú rẹ̀ ó ti yí padà ohun kan ni a ní egbòogi kan tí à ń pè ní bìhẹ́dì yìí la ṣe ní capsule tá a sọ pé ó dáa fún àwọn àgbàlagbà tó dàbí ẹni pé wọ́n fẹ́ ní àrùn àdàgbà yọwọ́kọ́wọ́ asọ́lànà náà
bóyá èèyàn jí láàárọ̀ Bẹ́ẹ̀ni. ó ń ṣe kóbókòbó àbí ilẹ̀ ń sú lọ ní kinní ọ̀hún dé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wí bákan gá ẹ̀sà gbága fún ìyá ń ta ìjọ mọ̀ wí tí ó bá wí náà tí ń kọjá lọ náà ọba mọ́ wọ́n mọ̀ ní ìyá wọn ti yí lórí. ìyá wọn ti ọwọ́ àṣíròyìn báyìí ní ìyá wọn ìyá ò sì sinmi bẹ́ẹ̀ ni ọ̀sà jẹ́ àgbà ló dé so eléyìí la ṣe fún láti máa mú kí ọpọlọ àwọn tó jẹ́ àgbàlagbà kó padà máa bọ̀ sípò kọ́mọ́ yòrò nígbà wọn bá ń dàgbà torí pé a ti mọ̀ pé ọjọ́ orí oríṣiríṣi nǹkan ló lè mú wá dání. ní kí a tó tẹ̀síwájú nípa èyí tí a ń sọ yìí kí ló dé tó fi jẹ́ pé láàrin àwọn obìnrin àwọn ọ̀yá ló wọ́pọ̀ sí kì í sábà wọ́pọ̀ láàrin àwọn bàbá. ẹ jẹ́ ká sọ báyìí wípé ṣé ẹ rí ó wọ́pọ̀ láàrin obìnrin ìdí rèé tí mo rò pé ó lè jẹ́ n tó fà á ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n gbé ọ̀rọ̀ síkùn wọn ò rẹ́ni sọ fún. wọn ló nímọ̀ràn. wọn nínú ilé ìpayà pé tí n bá sọ ìmọ̀ tí wọ́n bá tí n bá lẹ́nu ẹ̀. lẹ́nu ọkọ wọn ọ̀kan nìyẹn. ẹlẹ́ẹ̀kejì tí a bá wo àrùn yìí ó wà jẹnẹríkì pọ̀ jù. bẹ́ẹ̀ni ó tún wà àjogúnbá téèyàn lè jogún rẹ̀ so tá a bá wá sọ pé èèyàn lè jogún bá ṣe rí ẹ mọ̀ wípé àwọn obìnrin nínú ọdún ẹ wòye ìgbà tí wọ́n ń ṣe nǹkan èélà wọn àwọn òyìnbó ṣe rí àwọn nǹkan kọ̀ọ̀kan rọ̀ mọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan ọ̀rọ̀ mọ́ nǹkan wọ̀nyí ẹ dẹ̀ rí wípé it's a renewal time fún wọn. Renewal time ní fáwọn obìnrin láti tún ẹ̀jẹ̀ tó. O ìdí náà nu tó fi jẹ́ wípé ní ọ̀pọ̀ ọgbà ìlò táwọn obìnrin ń lora wọn ó lè fà á. a sọ lánàá náà wípé obìnrin tí ò tí ì bímọ tán nú àní ọmọ fò wèrè ṣe yẹ̀yẹ́ tóró àbí sínwé àmọ́ wọn tó jẹ́ wípé òun náà kàn di tí ọmọ ẹ sì rò pé ó sì ṣòro ó wò torí wípé ọmọ ta síyàn lọ́pọlọ ni tó bá sì lè wọ ọbẹ̀ àti jáde kìí rọrùn so a lè sọ wípé ọ̀nà táwọn obìnrin ń gbà lóra wọn a lè sọ wípé bí nature wọn ṣe jẹ́ torí pé àrékérekè àwọn ìyá wa mọ̀ ní jẹ́ dákẹ́ ẹ má bínú ẹ dákun tó torí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí àwọn ọgbọ́n ká fi yí ni mọ́lẹ̀ ọ̀pọ̀ lọ́wọ́ wọn ète kó o máa gbowó lọ́wọ́ òpin kó o mọ̀ kí wọ́n fẹ́ propose kó o sọ pé kò yí ọ. ẹni tí ó fẹ́ kí lágbájọ́ mọ̀ pé mo mú nǹkan lọ́wọ́ ó lè sáré fi pamọ́ bì kan tó yẹ pé ọpọlọ rẹ̀ ó sì máa ṣiṣẹ́ wáyáwáyá pẹ̀lú ète ní ìlò tí wọ́n ń lò ó lágbára ṣe mọ̀ pé àwọn ọkùnrin gbà mí a lè wò sùn tá a dákẹ́ a sì mọ̀ tá a sọ o ṣùgbọ́n tá a wò pé tí n bá sọ kí ni ṣé nǹkan ò ní bàjẹ́. ọ̀rọ̀ tó lè ba nǹkan jẹ́ obìnrin yìí fíútà ẹnu tí wọ́n. àwọn ló ní wọn ò ṣe o bí wọn ṣe. ẹ báwa náà ni wọ́n ń yà. so bó ṣe rí nìyẹn. ẹ sì níyà wọn ń yàwó. ìyàwó wà so a rí wípé n ti ń jẹ́ kí ọ̀rọ̀ yìí kó pọ̀ jù lára àwọn obìnrin then ẹ rí wípé obìnrin náà lẹ́lẹ́jọ́ jù bí tẹ bá rí ẹni tí. kò ní dàbí ìgbà tán sọ wọn wò pé a ṣe mítìn àwọn báyìí. a ṣe mítìn ni àwọn náà ní lójoojú reality ni ọ̀dà ọkọ tó lọ bí iṣẹ́ látàárọ̀ tí. ọkùnrin tí ń rojọ́ náà wà o. ìwọ̀n kò wọ́pọ̀. kò wọ́pọ̀. mo mọ̀ ọ́ díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nìsín ìgbà mi ò lè dúró tó fọwọ́ lé ẹran tó ní sàn kankan tó mọ wò sún. àwọn èèyàn wá wò pé bá ti mọ́ sọ̀rọ̀ lórí rédíò la ti mọ́ sọ̀rọ̀ lẹ́yìn àgbo. bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ tí ọ̀jáwó àwọ̀ ọ̀sọ́. ẹ wà ń bẹ̀ ni tí n bá rìnrìn àjò lọ sílé ọ̀rọ̀ tí ò bá ti nítumọ̀. kí ló fẹ́ máa dáwọ́ lè sí. ìyìn fẹ́ kí wọ́n bí mo rojọ́ ẹnu ń ro mi. mo tún fẹ́ sinmi ẹ tún fẹ́ fẹjọ́ gbomi lẹ́nu. àwọn obìnrin yẹn sì ń ròyìn o. àìrọ àwọn ọmọ ọsẹ àná ọmọ yìí mà ti skul dé wọn ní alé wọn fún owó gbá wọn ní alé kíni kan bá tí wọn ṣe ń sọ tó látàárọ̀ ẹ tiẹ̀ wàá dáhùn. so gbogbo àwa tá a bá nílò àwọn àgbàlagbà bẹ́ẹ̀ lé bíẹ́dì dá lọ́pọ̀lọpọ̀ náà mo ti sọ̀rọ̀ nípa antidote lánàá apààrùn ní kò sẹ́ni tí ọ̀yọ́ máa nílé iṣẹ́ rẹ̀ pọ̀ gbogbo àwọn nǹkan míì bẹ́ẹ̀ tá à ń pè ní tá a ti rò pé kò lè lọ mọ́ tá a bá ní apààrùn yìí lé ó ń ṣiṣẹ́ dáadáa ṣé ẹ wá rí egbòogi kan wà tí mo fẹ́ káwọn èèyàn ó tún ní lọ́wọ́ àwọn la pè ní cough syrup egbòogi ìbílẹ̀ tó ń ṣiṣẹ́ tó jẹ́ oògùn ikọ́
èmi ò ríru kọ́ ọ̀hún o bó ṣe lágbára tó tí ọlọ́run bá ní kẹ́ ẹ lè ní cough syrup yìí. ṣé yẹn náà ṣe é jáde láti. ó ti jáde tipẹ́. ó ti jáde tipẹ́. àìsábà sọ náà. àìsábà sọ oògùn kọ́ tó dára ni o. Tí a bá sọ pé a fúnyàn a lò fúnyàn ó tó yẹ 2 mẹ́ta tí èmi fúnra ara mi tí mo fọwọ́ ara mi fún tí wọ́n sì wá tán ọ̀dà fọ́lọ̀ wọn èyí ṣe 4. So tó túmọ̀ sí wípé àwọn egbògi pọ̀ níléeṣẹ́ Khalifa ìlàfihàn à ń sọ wípé tó o bá wá èyí tó bá bá mu ni wọ́n fún ọ kì í kàn ṣe wípé wọ́n bá ti ṣàyẹ̀wò eléyìí ni ó lọ lò eléyìí ni ó lọ lò irú ẹni ká mọ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn dúdú pàápàá jùlọ àwọn ọkùnrin dúdú èmi ò mọ̀ bóyá test bóyá ó jẹ́ àrùn kan lára wa yàtọ̀. irọ́ ẹ̀rù tí máa ń bá àwọn èèyàn ni pé wọ́n ó sáré nǹkan kan sáá. wọn ò ṣe ní mọ̀ rí nǹkan ṣe bó ń jẹun ṣe bó ń mu ó ń sùn ó ń jí. ẹ̀rù tí máa ń bá àwọn èèyàn. wọn ò rí nǹkan ẹlòmíì náà ẹ máa wò ó ẹlòmíì sọ pé mo à ń ṣe program onítòun bá ti tìrókò òun ń jò lòun ti súnmọ́ obìnrin kẹ́yìn. tóun bá ti tìrókò òun mọ́ rí. tó bá ti tilẹ̀kùn mọ́ rí nù. so àwa béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé ṣé n ti ń lọ́nà yìí ṣé ó dùn èèyàn nú débi pé kéèyàn mọ̀ mo wá ní n tó fi dùn rẹ̀ nínú gan-an n ló gbé jù lẹ̀. ìbínú bú tó ń bínú gan-an tó bá ti ṣe ó rí bínú ẹ̀ ó ṣe máa dùn inú ẹ̀ ó kàn máa dùn dálẹ̀ wọ́n kò ní mọ tí ń dùn nú ẹ̀. lóòótọ́ ní mọ̀ ń dùn yín nú. tó bá ti rẹ́rìn báyìí abáṣẹ́ ìtú. mo ṣàkíyèsí pé abẹ́rẹ́ kéré ó fẹ́ máa ń mọ àwọn húlẹ̀húlẹ̀. ó máa kó lè lónìí. oníṣẹ́ ìwádìí ni mí èmi ń ṣèwádìí ni. pẹ̀lẹ́ àwọn ò tiẹ̀ ṣèwádìí. ìwádìí tiẹ̀ ìwádìí. ọmọ pé wájú àwọn nọ́ọ̀sì ló ti ń sọ̀rọ̀. so nínú àyẹ̀wò tí wọ́n bá ṣe ní òjì àmọ́rú oògùn tó lò irú ẹ̀ ni òun ló fà á tí a fi ń gbé ọ̀sẹ̀ ìlera káàkiri kí àwọn èèyàn ó lè bá a súnmọ́ àyẹ̀wò yìí kìí sì ṣàyẹ̀wò lọ mẹ́jẹ̀ wá kìí ṣàyẹ̀wò lọ mẹ́wúrẹ́ wá kìí ṣàyẹ̀wò jábọ̀ tẹ̀yìnrìn àpá wọn ti ń tẹ́yọ̀ ọ̀mọ́ o a sì sọ pé kò ṣiṣẹ́ o ṣùgbọ́n iléeṣẹ́ ti wá kò sí ntọ́jọ́ lẹ́yìn àyẹ̀wò tá a ṣe yìí ẹ̀rọ ìgbàlódé tí àwọn olóyìnbó ṣe láti fi mọ kàràkàrà gbogbo tí ń lọ nínú àgọ́ ara. tẹ́ ẹ̀ mọ̀ bí tán ti ṣe kìí ṣe yẹn. àmọ́ tí wọ́n fi ṣe o ṣùgbọ́n àwọn nǹkan lọ́pọ̀n fani mọ́nítọ̀ ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan tó lọ́pọ̀n ìmọ̀ ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀. ọ̀sà jẹ́ ròyìn tó ọjẹ́ ìròyìn èbò ló ṣàṣe. so gbogbo ẹ̀ òun náà ni a máa ń gbé lọ káàkiri àti àwọn ẹ̀rọ tá a fi máa ń yẹ àwọn tí iṣan ara bá ti kalẹ̀ àbí àwọn tí ó bá dàbí ẹni wípé eegun wọn kò fẹ́ ṣẹ́po mọ́ èyí wọ́n lè dàyàdé wọ́n lè fọwọ́ lé wọ́n lè jókòó lé wọ́n lè dúró lórí rẹ̀ oríṣiríṣi ọ̀nà òun náà ni wọ́n máa ń gbà láti lò ṣùgbọ́n tá a fi máa ń sá fún àwọn nǹkan yìí ni wípé kì í ṣe gbogbo èèyàn ló nílò rẹ̀ kì í ṣe gbogbo èèyàn ló nílò kí la ti pè àwọn ẹ̀rọ ìgbàlódé yìí kì í ṣe gbogbo èèyàn o ó sì lọ́jọ́ orí téèyàn lè gbéra rẹ̀ gùn kó má jẹ́ pé ẹ̀ tún fi pọ̀ ẹ fi lo pè so kọ́nà ọ̀dà kòkó sànù wa so nílùú Adó Àwáyè là ń wà mbẹ̀ látún wà láàárọ̀ yìí o àwọn èèyàn wọ́n ti wà ń bẹ̀ níbi ẹgbẹ́ chọ́ọ̀chì Sẹ́ráfù tó dojúkọ LA Primary School níbẹ̀ là á wà láti aago 9 tí di aago 4 ìrọ̀lẹ́ ẹ̀yin tẹ́ wá after 4 lánàá ẹ má bínú aago 4 la kéde pa á máa lọlé so torí pé à ń padà sí Ìṣẹ́yìn ní kọ́lọ́run dà kókó sànú ẹnì kọ̀ọ̀kan wa. torí ètò náà sì ṣe kókó. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká tún dé òkè lọ́hùn lẹ́ẹ̀kan sí i bàtà bá tún padà dé a ó tẹ̀síwájú ẹ̀ kó kalẹ̀. oògùn ìbílẹ̀ tó ṣe é fọwọ́ ẹ̀ sọ̀yà. kẹ́ni ó lè ṣe mí. gbogbo ìlú gangan. a dúpẹ́ o. Khalifa Herbal Therapy ló pé. ẹ ṣe tẹ́ ò gba àìsàn láàyè. ó yá lọ́dún tuntun yìí kí gbogbo owó jọ lé àìsàn tòun àrùn wọ̀gbẹ́. pẹ̀lú àwọn ajẹ́bí ìdóògùn bílẹ̀ tí ilé iṣẹ́ wa jáde. ọ̀sẹ̀ ìlera la gbé kalẹ̀ gbà. láti ilé iṣẹ́ ìṣègùn bílẹ̀ ní ìtayé ròyìn. Khalifa Herbal Therapy. àwa là ń pàjẹ́ bí ìdóògùn bílẹ̀ ní Marathon Extra Bitters. tó dóun tẹ́ ẹ bá papọ̀ mọ́ fi lóní ó sọ̀rọ̀ iṣẹ́ tí ó ṣe lágọ̀ọ́ ara. àyà jíjá gbá gbígbà. ẹ̀gbẹ́ korí tó ń sọ ni. àìróorun sùn. jẹ̀díjẹ̀dí ìbàdí ríro. tí ò jẹ́ kọ́mọkùnrin ó lè ṣe déédéé lọ́dọ̀ olólùfẹ́. obìnrin tó ń rìnrìn alákòókò kó àlejò. lọ́wọ́ Marathon ẹ ò tún jẹ́ gbùrú ẹ̀ mọ́. ó yá o. ibi
Friday ọ̀sẹ̀ ìlera yìí ni ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin ará gangan pẹ̀lú 3,000 naira péré inú ẹ̀ lẹ́ ti gba káàdì inú ẹ̀ lẹ́ ti ṣàyẹ̀wò fún yín inú ẹ̀ lẹ́ ti gba marathon extra bitters ńlá táwọn tún fún yín ní marathon flusher tó ń fa gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù ẹ̀yin tẹ́ ẹ bá ti ní káàdì wa tẹ́lẹ̀ 2,000 naira ni ẹ mú dání pẹ̀lú owó péréte tó ń fi rògùn Monday February náà títí di Saturday February 14 lọ́sẹ̀ ìlera yìí yóò fi máa wáyé bẹ̀rẹ̀ láago 9 àárọ̀ dago 5 rọ̀lẹ́ ṣọ́ọ̀bù aṣíwájú ilé ẹ̀fúnlẹ̀yẹ òkè àtàkó ìlú gangan ni ó ti wáyé o 09069234633 Khalifa Herbal Therapy lónìí a ò ní fàìsàn lùgbà. láṣẹ Ìdùmarè a ò ní fi àìsàn lùgbà. ẹ dákun ẹ má bínú ẹ jẹ́ ń tara sọ̀rọ̀ lórí ìkéde tí wọ́n gbọ́ yìí ìlú gangan òǹlẹ̀lẹ̀ yìí wà fún ọjọ́ Monday tí ń bọ̀ yìí ni ó bẹ̀rẹ̀ òní ó bẹ̀rẹ̀ nílé aṣáájú ní ṣọ́ọ̀bù aṣáájú rádà níwájú ọ́fíìsì rẹ̀ níbẹ̀ ni eléyìí ó ti wáyé o so ìtẹ́ gbọ́ yìí fún àwọn tó wà ní Ìgangan òun náà ló wà fún ṣùgbọ́n tò ní ọ̀la tó kù yìí ní ìlú Adó Àwáyè òun náà nìyẹn ó ti wáyé àsìmbẹ̀ǹbẹ̀ o 3,000 fáwọn tí ò tí ì ní káàdì 2,000 fáwọn tó ti ní káàdì marathon big bottle àti marathon flusher lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àyẹ̀wò Ọlọ́run ní dẹni kankan wa láàmú ẹjẹ́ agbéra ńlẹ̀ o ká sì tètè wá torí wípé bí òrùn ṣe ń mú ní ìsinyìí ó lágbára díẹ̀ nọ́mbà wa 090 69 23 46 33 090 69 23 46 33 tẹ́ bá ti ní ìbéèrè kan tàbómi ẹ pè nọ́mbà yẹn wọ́n dá yín lóhùn. tó ẹ ká sí ojú òpó kalẹ̀ fún àwọn ènìyàn wa àwọn aráalé láti bí yín ní ìbéèrè kan tó ń bá ń jáwọ́ jáṣẹ̀ ní ikùn wọn 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí 070 47 7064 070 47 7064 lójú òpó tẹ́ fi béèrè ìbéèrè. lábẹ́ bí àwọn èèyàn ṣe múra láti pè ẹ jẹ́ kí n rán wa létí àwọn nǹkan tó yẹ ká máa ṣe nírú àsìkò yìí ẹ jẹ́ á máa mu omi dáadáa ó ṣe pàtàkì ó ṣe kókó dehydration ó yẹ ká máa mu omi ọ̀pọ̀lọpọ̀ máa rò wípé ó dìgbà tó ń gbẹ́ bá gbẹ mí kí n tó mu omi kò rí bẹ́ẹ̀ o nírú àsìkò tó òòrùn mú hẹlẹhẹlẹ yìí tí ó mú hanhan dáadáa tá a gbọ́dọ̀ wípé òkú yìí bí àsọ̀rẹ́ wa ó ní màláìkà tọ́lọ́ ń fìdí òrùn yìí ó nínú inú ẹ̀ lé pọ̀ ó lọ́kàn yìí òkè ló kó ń bẹ̀ ló náà lọ sùn so ààrẹ rí i pé òrùn yẹn lágbára díẹ̀ ṣùgbọ́n tí a ò bá fẹ́ kó ṣe ìpalára fún wa ẹ jẹ́ á máa mu omi dáadáa náà torútorú ní báyìí ní ìsìn torí pé heat yẹn ò suspend títí òru bẹ́ẹ̀ ni so a dẹ̀ rí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń sùn à ń làágùn níbi tá a sùn sí so oògùn tá a ń là yìí ara àwọn pé omi ara ń jáde náà ni. ká sì máa ṣí wíńdò kalẹ̀. a gbọ́dọ̀ máa replace ẹ má jẹ́ ká tilẹ̀kùn ti wíńdò this time around heat yẹn pọ̀ gan o ẹ dákun torí Ọlọ́run a sì mọ tó túmọ̀ sí láyé ìjọ́ tí ooru bá pọ̀ báyìí ó ní tí àwọn bàbá wa sọ pé mọ̀ ń jáde ká bẹ̀ abẹ́ kọ́dà kọ́ mọ̀ jáde lọ́tẹ̀ yìí o so ẹja máa mú mi o ẹja máa mú mi. hello ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ o. hello ó ti já o. 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí 070 47 7064. ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ̀lú káàárọ̀. ẹ̀ káàárọ̀ kan yín o. ẹ̀kú ìtọ́lọ́ ní yọ́mọ̀ ni. àmín o. Askandaria láti ìlú sẹ́yìn. yes à ń gbọ́ yín sí Askandaria. àkí fàṣífà wa ọlọ́run máa mú òkùnkùn ọjọ́ pẹ̀lú àmín o. ògo ni wọ́n pẹ̀lú ògo ọlọ́run ní jẹ́wọ́ wọ́ọ̀kù. àmín. pẹ̀lú àṣìṣe ọlọ́run á máa rí wọn bá tẹ́tọ́ ti parí ọlọ́run máa gbà fún ìtẹ́ ní ìsìlẹ̀ pẹ̀lú ògo ọlọ́run. àmín. gbogbo tí bá ń dé màá ní ìlú. ọláwúlà ọláfọwọ́ta. àwọn fẹ́ kí yín ni. 070 47 7064. ẹ jẹ́ ń sọ pé àwọn olúléeṣẹ́ wa àbí olúléeṣẹ́ wa wà nílùú Ìṣẹ̀yìn nílé bàbá Ìsáyà Òkè lẹ́gbẹ̀ẹ́ Empro filling stations ní barracks nílùú Ìṣẹ̀yìn ẹ má gbàgbé ní Ṣakí ọ́fíìsì wa ń bẹ nílé epo AP ní Kọ́láwọlé ẹ jẹ́ á lọ ọbẹ̀ nínú ilé epo gangan ẹ̀yin tẹ́ ń pè láti Ṣakí nínú ilé epo gangan lọ́fíìsì wa wà o ní Ọ̀yọ́
àtòrí ọwọ́jà rédíò yìí jìn díẹ̀ ní Ọ̀yọ́ wọ́n ti pè látọ̀yọ́ láàárọ̀ ẹ̀. So nílé Ọ̀párẹ̀mí Ọlọ́dà lójú odò ẹran lówó dé lọ́yọ̀ọ́ ń bẹ̀ lọ́fíìsì wá wà nílùú Ìbàdàn nù ọgbà Crest FM ní Galilee olódó ńlẹ̀ Ìbàdàn. Ẹ wá máa gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ wà ní sáìdì Owódé Yewa ní Ìmẹ̀kọ Àfọ̀ní alàgbà pásítọ̀ alàgbà tí wọ́n jẹ́ aṣojú wa ń bẹ̀ tẹ́ bá ti nílò wọn a máa fi nọ́mbà wọn síta láti jẹ́ kí àwa tá a bá wà ládùúgbò yẹn ká lọ máa yọjú sí wọn láti rí àwọn egbòogi iléeṣẹ́ Kàlífà láti ọ̀dọ̀ wọn. So Ọlọ́run ràn wá lọ́wọ́ àláfíà wa ọmọ pọ̀ sí ní o agbára Ọlọ́run. Hello. Ẹ káàárọ̀. Ó kọ́ yín bọ́lẹ̀ tí ń pè o. Alàgbà pásítọ̀ láti ìlú Ìmẹ̀kọ Àfọ̀ní. Orí àfa àjọ náà rọ. Pásítọ̀ tí ẹ̀ ń sọ náà ni. Àfa sọ̀rọ̀ òjò kù ní o. Pásítọ̀ ẹ káàárọ̀. Ẹ máa káàárọ̀ sá ẹ máa kúṣẹ́. Ládùúgbò yín ní Mẹ̀kọ lẹ́nu bí oṣù 6 tẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ Kàlífà Herbal Therapy. Mo mọ̀ wípé ẹ ti máa ní àwọn oríṣiríṣi ìrírí o. Ní Mẹ̀kọ mi yé ṣe ẹni tí ó ṣòro rí bẹ́ẹ̀ yẹn. Bá sọ fún ọjọ́ bá béèrè pé ẹ ń béèrè pásítọ̀ Òjò lówó ó bá parí. Pásítọ̀ Òjò lówó. Ó bá tán pátápátá. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lágbègbè Mẹ̀kọ pásítọ̀ Òjò lówó òun náà ni ẹni tí ẹ máa béèrè ní ìlú Mẹ̀kọ. Àdúgbò bo ní Ìmẹ̀kọ. Tí ìyẹn bá dé ní sáìdì Oríta Ajé. Oríta Ajé. Bẹ́ẹ̀ni. Ok kí wọ́n béèrè pásítọ̀ Òjò lówó. Ó parí. Mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan fún wa torí àwọn tí ń gbọ́ wa ládùúgbò yẹn ẹ bá wa fi nọ́mbà yín ta sà. Ok. Ẹ pe nọ́mbà yín. Ó yá. 3038. 3038. 9776. 9776. Ẹ tún pè. 081. 081. 30. 30. 38. 38. 97. 97. 78. 76. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní ẹ ṣeun o pásítọ̀ Òjò lówó ní àdúgbò Oríta Ajé gbogbo ẹ̀yin tí ẹ wà ní agbègbè Mẹ̀kọ Owódé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lọ kàn sí pásítọ̀ ẹ pè nọ́mbà wọn ni wọ́n ti fi sílẹ̀ yẹn ẹ ṣeun o pásítọ̀. 07047777064 07047777064 ní ojú òpó tí ẹ fi béèrè ìbéèrè. Hello ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ Aláàjì. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o kó o pé. Mr. Ambassador abẹ́rẹ́ kẹrin mo kí Ẹ káàárọ̀. kẹ̀kẹ́ láfíà ara yìí. Àmín o. Ǹjọ́ ọ̀lẹ́ wá sí ìlú tiwa náà ṣẹ̀ mí lé. Àwọn náà nídìí yín. Ìwọ ni ẹ ti ń lọ káàkiri. Ọ̀dà. Nílùú àmọ́ gbogbo òlú tẹ̀ ń lọ. Àwò wípé ńgbà tá a ti wá sókè ìhò lẹ́ẹ̀mejì Ó ní ọ̀pàpọ̀. ìlú mélòó ló papọ̀ di òkè ìhò. àbí lóde kájọlà. Lóde kájọlà tó a ti wókè ìhò lẹ́ẹ̀mejì a retí pé ìṣẹ́mi ìlú gbogbo wa ó yẹ ká wà ní ìyá oní elékuru kan náà pè mí láti ìlú àná lánàá so táwọn náà fẹ́ ònú hàn mú ní wẹ́ ẹ má bínú a ṣàwọ̀ ọ̀nà tí a fi gbé ìgbésẹ̀ yẹn ṣùgbọ́n kì í ṣe nǹkan tí a lè sọ wípé kíákíá báyìí òun náà ni yóò jẹ́ torí a ti ṣe àlàálẹ̀ àwọn ìlú míì àwọn ìlú kọ̀ọ̀kan tá a fẹ́ lọ yàtọ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ 07047777064 ìpẹyọ kan náà ló kù tí a lè gbé sí báyìí 07047777064. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. ẹ ra sà. Fún ètò àdúpẹ́. ọlọ́run máa rìn lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀yìn òní. àmín o. Orúkọ mi ni mo jù bí àfihàn láti Làǹlàtẹ̀. Láti Làǹlàtẹ̀. Bẹ́ẹ̀. Ok. Àti ń fojú sọ́nà ìjàmbá náà lè fi pèsè wá sí ìgbòlóra ìwà ń Làǹlàtẹ̀. À ń bọ̀ lágbára Ọlọ́run lẹ́yìn ìyá ẹ̀ ó ti já bàbá wa láti Làǹlàtẹ̀ lágbára Ọlọ́run lẹ́yìn Ramadan ní gbogbo rẹ̀ ó jẹ́ torí pé àfẹ́ bọ́lọ̀ ń dùn kankan papọ̀ àwa gbàgbọ́ wípé oṣù kan ó yẹ ká filẹ̀ fún Ọlọ́run pátápátá so òun náà ló ń sọ wa lọ tí ń sọ wa bọ̀ so tá a bá fọwọ́ oṣù kan lẹ̀ fún kò tí ì burú jù so lẹ́yìn Ramadan àtúntò ó wáyé
àwọn ìlú tí ọba kan á jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ nílùú làlátẹ̀ ìyá Dásọ́lá ní àdójúkọ Central Mosque òkè ìmọ̀lé wọn bẹ́ẹ̀ tí wọ́n bá wa ta àwọn egbòogi wọ̀nyí ẹ̀jẹ̀ á kàn sí wọn. àdúpẹ́ ẹ dákun ẹ bá mi ṣe kí n ti pè fún àwọn èèyàn nọ́mbà wa 09069234633 àmọ́ retí yín nílùú Àdó Àwáyè níbi ẹgbẹ́ sẹ́ráfù yẹn chọ́ọ̀chì sẹ́ráfù yẹn ọlọ́ọ̀bá mi ó pa ẹnìkọ̀ọ̀kan wa mọ́ gbogbo ìrìn àjò wa kò sì ní mú ẹkún dání ẹja tọ́jú àlàáfíà wa o òun náà la fi ń ṣe ìwọ̀n gbogbo àmọ́ retí yín o ó dàbọ̀. yìnyín ó lè ṣe mí. gbogbo ìlú gangan. a dúpẹ́ o. Khalifa Herbal Therapy ló pé ẹ ṣe tẹ́ gba ìsàn láàyè. ó yá lọ́dún tuntun yìí kí gbogbo owó jọ lé àìsàn tó ń àrùwọ̀gbẹ́. pẹ̀lú àwọn ajẹ́bí ìdóògùn bílẹ̀ tí iléeṣẹ́ wa jáde. ọ̀sẹ̀ ìlera la gbé kalẹ̀ gbà. láti iléeṣẹ́ ìṣègùn bílẹ̀ ní táyé ròyìn. Khalifa Herbal Therapy. àwa là ń pàjẹ́bí ìdóògùn bílẹ̀ ní Marathon Extra Bitter. tó dóun tẹ́ bá papọ̀ mọ́ fi lóní ó sọ̀rọ̀ iṣẹ́ tí ó ṣe lágọ̀ọ́ ara. àyà jíjá gbá gbígbà. ẹ̀gbẹ́ korí tó sọ ni. àìróorun sùn. jẹ̀díjẹ̀dí ìbàdí ríro. tí ò jẹ́ kọ́mọkùnrin ó lè ṣe déédéé lọ́dọ̀ olólùfẹ́. obìnrin tó ń rìn nira lákòókò kọ àlejò. lọ́wọ́ Marathon ẹ̀ ò tún jẹ́ gbùrú ẹ̀ mọ́. ó yá o. ibi ọ̀sẹ̀ ìlera yìí ni ẹ máa bọ̀. gbogbo ẹ̀yin ará gangan. pẹ̀lú 3,000 naira péré. inú ẹ̀ lẹ́ o ti gba káàdì. inú ẹ̀ lẹ́ o ti ṣàyẹ̀wò fún yín. inú ẹ̀ lẹ́ o ti gba Marathon Extra Bitters ńlá. táwọn tún fún yín ní Marathon Flusher tó ń fa gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. ẹ̀yin tẹ́ ẹ bá ti ní káàdì wa tẹ́lẹ̀ 2,000 naira ni ẹ mú dání. pẹ̀lú owó péréte tó ń fi rògùn. Monday February náà títí di Saturday February 14. lọ́sẹ̀ ìlera yóò fi máa wáyé. bẹ̀rẹ̀ láago 9 àárọ̀ dago 5 rọ̀lẹ́. sọ̀bù aṣíwájú ilé ẹ̀fúnlẹ̀yẹ òkè àtàkó ìlú gangan. ni ó ti wáyé o 09069234633. Khalifa Herbal Therapy lónìí. a ò ní fàìsàn lùgbà. a ò ní rí jù báyìí lọ ní abala ìròyìn àjímọ́ná àti abala tí iléeṣẹ́ Khalifa Herbal Therapy tí wọ́n ṣe lọ́wọ́ rẹ̀. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa. adúpẹ́ o gẹ́gẹ́ bí àtúnṣe ń sọ tíkẹ́ẹ̀tì fún àwọn àgbàlagbà eléyìí tí wọ́n fẹ́ ṣe tí a fẹ́ dìídì ṣe àyájọ́ olólùfẹ́ fún látàrí àti sàmì ọdún kejì eléyìí tí iléeṣẹ́ SIP 89.1 FM eléyìí tí a ti wà lóde lásìkò yìí ẹ wá gba tíkẹ́ẹ̀tì yín o ó ń tán lọ kò sí home delivery o gẹ́gẹ́ bá a ti ṣe wí and then ẹ̀yin ẹ bá wa rà 15,000 gẹ́rẹ́gẹ́ ni ẹ bá sẹ́ndì 15,000 sí abẹ́rẹ́ kéré nìsín pé kó bá yín ra tíkẹ́ẹ̀tì ẹ mọ̀ pé owó rẹ̀ ni ó fi lọ́ọ́ bá yín gbà tí ó fi wá sanwó wọlé àfi tẹ́yìn bá san sáka. èsì ní 15,000 ń pamọ́. irọ́ tí mo sọ ni pé tán bá sẹ́ndì ẹ̀ sí ọ nísìn sọ ẹ tó sẹ́ndì ẹ̀ sí ọ tó bá fẹ́ bá wọn withdraw rẹ̀. àwọn POS ó gbowó ẹlòmíì ó sì tún pè pé bá ń rà á lọ́wọ́ rẹ̀ ń bá dé ń wà fún ọ lówó kò sí ẹ dákun. ẹ dákun àdídì sọ ni nítorí pé kó tó di àná bẹ́ẹ̀ àjẹta ni èèyàn bíi mẹ́ta kan náà sẹ́ndì owó pé àwọn ẹ bá wa rà á kínní kan ṣé èyí àmọ́ sọ fún wọn pé ẹ máa fi owó charges lé àbẹ́yẹn máa fara mọ́ charges. ẹ náà ló ti ń sọ yìí. mo ń gbẹnu tiẹ̀ náà sọ ní ìwọ náà complain. ẹ náà mo sọ pé o ti ń sọ yìí. ó làjọ ń sọ. ló yẹ ni. ó làjọ ń sọ. àwọn náà mọ̀ wípé àwọn POS iṣẹ́ wọn nìyẹn láti máa gbowó láti ta owó bó bá sì fẹ́ gba 1,000 lọ́wọ́ POS yóò gbowó charges. yóò gbà o even kò fẹ́ 100 naira yóò 100 naira. alọ́ngbọ́. ẹ wá ra tíkẹ́ẹ̀tì yín kó tó di pé yóò tán lẹ̀ wọ́n bí ẹnìkan bí mí lánàá náà pé ìjọ òní yóò tán mo níjọ́ tíkẹ́ẹ̀tì bá ti tán ló ti tán kì í ṣe pé wọ́n mú déètì bí tíkẹ́ẹ̀tì bá tán lónìí báyìí nísìn ó ti tán lónìí náà nù. àwọn èèyàn sì ti ń rà á àwọn bàbá àgbàlagbà wọn ti ń wá àwọn ọmọ a lè rà fáwọn òbí wa nǹkan táwọn òbí náà ṣe fún wa nígbà tá a wà ń kékeré ó ju 15,000 yìí lọ. òbí mi wọ́n gbé ọ lọ amusement park tó mọ bóyin kẹ́ lórí àwọn ẹṣin yóǹke tó ń gbóngbà náà owó ni wọ́n san o. àsìkò tí wọn náà san padà ní. ẹ wá ní rí jù báyìí lọ lórí ètò àjímúná ìròyìn fún títí àárọ̀ yìí á pàdé tó bá di aago 5 ìrọ̀lẹ́ lórí ètò àgbẹ̀lọba títí ìgbà náà ọlárẹ̀wájú Álímì ló kọ́ mi èmi ò ní kú o ẹ̀yin náà ò ní kú gbogbo apátápátá kájọ máa fa ìkúdẹ́gbẹ̀rá ó dàbọ̀. ẹ jẹ́ àjọ pàdé tó bá di aago 4 sí aago 5 lórí ètò Mọ́sọ̀rẹ́rẹ́ abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún etí òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò
má ṣàì gbèmí débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìrọ̀lẹ́ o ó dìgbà. ẹ̀yin ènìyàn ìlú ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ olúwa sí pẹpẹ mú dàràbà ó digi àlọ́yè.